tó lọ́rọ̀ wá yọ̀ǹda ọ̀rọ̀ máa jẹ́ ká ṣì wí káyé máa ṣì wá gbọ́. Ọlọ́run tó ní wá sádìẹ̀ ilé ayé kún fún dàrúdàpọ̀. Ọlọ́run kò là wá kó tún làjọ wá. Ọmọ akéwùgbẹ̀rù ayé fẹ́ gbọ́ yín ọgbọ́n ìmọ̀ tó kún fún làákàyè. Ọlọ́run kò bùn yín kó tún bọ̀ wá ọmọ. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahirrahmanirrahim. Ọlọ́run dákun ṣàánú àwa máa wò wá níran ní Nàìjíríà. Àmín. Ọlọ́run dákun ṣàánú àwa máa wò wá níran. Àmín. Táfẹ́fẹ́ bá fẹ́ láfẹ́jù igi oko lè wó. Ó lè wó. Bí ìdààmú ẹ̀dá bá pọ̀ lápọ̀jù ẹ̀mí ẹ̀dá lè pin. Ó lè pin. Ọlọ́run dákun ṣàánú àwa máa wò wá níran. Àmín Ọlọ́run dákun ṣàánú àwa máa wò wá níran. Ọlọ́run dákun ṣàánú àwa máa wò wá níran. Torí wípé bá fẹ́ láfẹ́jù igi oko lè wó. Bí ìdààmú ẹ̀dá bá pọ̀ lápọ̀jù ẹ̀mí ẹ̀dá lè pin. Ó lè pin. Ọlọ́run dákun ṣàánú àwa máa wò wá níran. Alwazir Akéwùgbà Gold ọmọ Akéwùgbẹ̀rú mo tún dé. Àyàmọ̀lá wa yàtọ̀ ṣe. Ẹni tó bá wo tọ́pìkì tèní ẹ̀yin tẹ́ wà lórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi share rẹ̀. Ẹ share rẹ̀ lógúnlógún, ẹ share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ọba tó ní mi ò bá mi dá yín láre. Àmín. Kí ni nǹkan tá a bá dé lọ́jọ́ ìní? Bẹ́ẹ̀ ṣe ń share ẹ máa bá mi like, ẹ comment, ẹnì kọ̀ọ̀kan ó bá mi share rẹ̀ at least 20 times. Ọba mi tó ní oore lọ́dọ̀, ọba mi ó jogún oore fún yín. Àmín. Ẹ ní wọ́ láti gbà kan. Àmín. Bó ṣe lè wù kí Nàìjíríà ó le tó, Ọlọ́run ní jẹ́ ó lè má wà. Àmín. Kò ní le mẹ́yìn, Àmín. kò ní le mọ́ gbogbo wa. Àmín. Wọlá títóbi Al-Qur'an. Àmín. Ẹni tó bá wo tọ́pìkì tèní kì í sapá sọ wípé kò sí àdúrà. Àdúrà ń bẹ́nu nǹkan tí ó tún ọ̀rọ̀ orílẹ̀-èdè tó bá ní pírọ́blẹ̀mù ṣe o. Àmọ́ kéré níye. Gbogbo nǹkan ló lásìkò tiẹ̀. Ọ̀tọ̀ lásìkò àdúrà, ọ̀tọ̀ lásìkò àṣàn. Níbẹ̀rẹ̀ Islam, Ọlọ́run sọ fún Ànábì níjọ́ tó kọ́kọ́ rí màláíkà Jìbìrìlù tànábì sá lọ sọ́dọ̀ ìyá wa Khadija pé zammiluni wadathiruni dasọ̀bòmí zammilini wadathiruni dasọ̀bòmí ìyàwó mi ò understand tí ń lé mi bọ̀. Ọjọ́ yẹn ọ̀rọ̀ àkọ́kọ́ tọ́lọ̀ ń sọ fún Ànábì ni pé ya ayyuha muzammil kummi laylan illa qalilan. Ya ayyuhal muzammil. Quran chapter 73. Layla illa qalila. Nisifahu aw inqus minhu qalila. Aw zid alayhi warattilil Qur'ana tartila. Ọlọ́ni yá ayyuha muzammilu. Ìwọ gbé ohùn léwì. Muzammil. Ọlọ́run mi ni mo pè rẹ tó daṣọ borí. Kum layla illa qalila. Dìde lóru ọ̀rọ̀ rẹ gba àdúrà pẹ̀lú iṣẹ́ tó fẹ́ ṣe yìí o. Iṣẹ́ Ọlọ́run tí Ànábì gbé dání ò nílò àdúrà. Kum laylan illa qalila. Máa dìde lóru kó o máa yan náfìlà. Àfi díẹ̀ nínú òru ni kò mọ́ fi dìde. Nísìfàwù ó lè fi dájí òru dìde. Àwọn ìkùsùnmí ní kọ̀lí ìlà. Tàbí kó má jẹ́ kó tó ìdáèjì òru. Bíi 3 hours ó ti tó ẹ. Tàbí kó má ju bíi 2 hours lọ lóru.
àwòsídìí àlẹ́. tó bá wù ẹ́ nígbà míì ó lè jẹ́ kí àdúrà yẹn ó ju bíi 3 hours lọ warattil Qur'ana tartila. warattil Qur'ana tartila. kó o máa wá ka al-Qur'an lákàtúnkà ọ̀kan nìyẹn. ọba mi tún wá sọ mí ó fi lé nígbà tí ò pẹ́pẹ́ẹ̀pẹ́ ànábì àdúrà nìkan kọ́rọ̀ kan action ọlọ́nìrì ànábì yá ayyuhal mudaththir. ọlọ́ni mo pèrè tó daṣọ borí ìrì ànábì qum fa'anzir dídé máa lọ kìlọ̀ fáwọn èèyàn action time àsìkò tó ká ní kó o ṣàdúrà ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ńgbà yẹn ó ti dé agbami bó o fẹ́ jí sí ọlọ́run action ló kù wa rabbaka fakabbir máa gbé ọlọ́run ọba rẹ̀ ga wa thiyabaka fatahhir kó o sì máa rìnrìn mímọ́. kí ni tí mo fẹ́ sọ níbẹ̀? ta ló sọ pé àdúrà lọ̀rọ̀ Nàìjíríà kan a ti ṣàdúrà ẹnu fẹ́ bò àdúrà náà la ṣe tí gbogbo ẹ fi dàrú débi tó dàrú dé yìí àdúrà tá a ṣe títí ìsọ òru ìsọ ọ̀sán ìsọ ọ̀dájí ẹbọ òru ẹbọ kàǹkàtí kagúnláyà gbogbo ẹ kò sí kankan tó wọ̀ ajẹ́pálábòsí ń bẹ láàrin àdúrà àwọn tí ò tẹ́ ẹ bá fi a'udhu billahi minash shaitani rajim èṣù tọ̀dọ̀ Ọlọ́run ó sá lọ àwùsù ò lè léèṣù tèèyàn lọ tó ló jókòó tì yín ni tó bá wá rí bẹ́ẹ̀ Ọlọ́run dákun ṣàánú àwa. má wò wá níran àmín. Ọlọ́run dákun ṣàánú àwa. má wò wá níran. torí wípé bá fẹ́ láfẹ̀jù igi oko lè wó bí dààmú ẹ̀dá bá pọ̀ lápọ̀jù ẹ̀mí ẹ̀dá lè pin ó lè pin. Ọlọ́run dákun ṣàánú àwa má wò wá níran. nínú ibi tí Nàìjíríà tá a burú dé àìmọye tí ò pọ́síbù tí Nàìjíríà máa ń ṣàdúrà lé lórí àdúrà tí ò pọ́síbù wà tọmọ Nàìjíríà máa ń ṣe. Alam naj'al lahu aynayn wa lisanan wa shafatayn. Ọlọ́run ti fún wa lójú ó fún wa lọ́pọlọ ó fún wa ní tá a fi ronú ẹkọ́nọ́mì wá ìta ń jókòó lórí àdúrà nígbà tá a dá wọn tá a lu wa wọn. àwọn kan ní à ń lu ìlú yìí ní pọ́npọ́ àwọn kan ní à ń kó owó ìlú yìí bí ìgbà tí wọ́n ń gbọ́n omi òkun. Akéwùgbà gold ọmọ Akéwùgbà ẹrú mo lọ Google ẹ̀ pé ní gbogbo àgbáyé orílẹ̀-èdè wo ni wọ́n ń jí owó ìlú kó jù? Nàìjíríà lákọ̀ọ́kọ́ ní gbogbo àgbáyé. Prime Minister UK kan ti sọ kọjá olówó tí wọ́n kó ní Nàìjíríà láàrin ọdún 3 péré tí a bá kó nílùú àwọn láàrin ọdún kan kò ní sí UK mọ́ lórí máàpù àgbáyé kò ní sí mọ́ kò ní exist mọ́. àdúrà action lọ́kàn àti bẹ́ẹ̀ lọ́hún ká wá lo action ká fi tọ̀ lẹ́yìn. ẹ wo bí tí àwa ń bẹ lọ́hún gbogbo àwọn olórí ẹlẹ́sìn ní pé Nàìjíríà ọ̀dà Olúwa láàmú ẹbẹ̀ aláwo bá a tún ṣe òrìṣà òkè ń bọ̀ à ń pariwo bẹ́ẹ̀. àwọn ọ̀dọ́ tí wọ́n lè tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe adè wọ́n mọ́lẹ̀ church ká máa pariwo Olúwa lọ́sàn-án lóru bẹ́ẹ̀ ṣe ń wọlé bá a ṣe bẹ̀rẹ̀ program yìí ni mo ti rí ọwọ́ flagging lọ́tún lọ́sì. ẹ máa bá wa share ẹ máa tẹ like and love bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá a share rẹ̀ at least 20 times ẹ máa bá a share rẹ̀ rẹpẹtẹ. Ọlọ́run dákun ṣàánú àwa má wò wá níran àmín. Ọlọ́run dákun ṣàánú àwa má wò wá níran. torí wípé bá fẹ́ láfẹ̀jù igi oko lè wó bí dààmú ẹ̀dá bá pọ̀ lápọ̀jù ẹ̀mí ẹ̀dá lè pin ó lè pin. Ọlọ́run dákun ṣàánú àwa má wò wá níran. Ọlọ́run ṣàánú Nàìjíríà. Daraballahu mathalan qaryatan kanat aminatan mutma'inna. Ọlọ́run ní mo fi lélẹ̀ lápèjúwe ìlú kan tí mo ṣe nílùú ìbùkún ìlú kan tí mo ṣe ní ìlú àgbéga yàtí àrísùkọ arọ́gádá min kulli makan wọn wá owó tìrí nílùú yẹn
irú ẹ̀ nílùú Nàìjíríà tá a wà yìí àbí Nàìjíríà kọ́ ni láyé ìjọ́un àwọn bàbá nílẹ̀ Yorùbá 200 naira wọ́n ń pè ní àpò kan kí ló dé tán fi ń pè ní àpò kan láyé ìjọ́un owó coin tí a bá kójọ tó bá fi pé 200 báàgì tán fi báàgì rice déédéé ìdajì báàgì rice yẹn ní báàgì tán máa ń kówó sí nígbà yẹn á fùlù ẹ̀dẹ́nu ní a fi ń pè lápò kan 200 naira òun ní ò tó ra ẹ̀bà sùn kan nísìn ní ò tó ra àmàlà ìsù kan tí wọ́n á kọ lọ́dọ̀ àwọn tó ń tà àmàlà 200 naira ò kápá ẹ̀ mọ́ níbi tí Nàìjíríà tá a bá yé dé àbí Nàìjíríà kọ́ ni ìlú tó jẹ́ pé wọ́n ti ṣe $1 ní 71 kọ́bọ̀ rí kò pé 1 naira àtọ́ later ló padà di 1 naira to $1 71 kọ́bọ̀ ni wọ́n ń ṣe dọ́là tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ìlú tí Dubai wá lásìkò gowon tẹ́ wá tọrọ owó tí wọ́n fi develop ìlú wọn tíjọba Nàìjíríà ya owó lù wọn tán tún ní ẹ máa mú lọ àbùyín adáṣiyín lówó yìí ẹ máa mú lọ Nàìjíríà yìí mọ̀ ni àbí Nàìjíríà mi lélẹ́yìí ti ṣẹlẹ̀ ni ìlú tó jẹ́ pé àwọn country bíi Pakistan India Ghana Lebanese wọ́n máa ń wá sí Nàìjíríà wọ́n máa ń sáré struggle báwọn ṣe teacher ní Nàìjíríà ni àwọn Ghanaians àwọn ọmọ Ghana wọ́n máa ń sáré bí wọ́n ṣe ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ ní Nàìjíríà ni Pakistan ń wọ́n náà bí ó ṣe máa ṣe teacher India ń wọ́n náà bí ó ṣe máa ṣe teacher tí Indian ti kọ́ èmi rí ní secondary school Indian ó ti kọ́ mi rí ní secondary school àwọn tó ti francophone country wá wọ́n kọ́ mi ní modern school tó jẹ́ pé French nìkan ni wọ́n gbọ́ jù Nàìjíríà tí orílẹ̀-èdè àgbáyé tí wọ́n ń struggle báwọn ó ṣe ní company níbẹ̀ láyé ìjọ́un nígbà tí Nàìjíríà ń jẹ́ Nàìjíríà àbí Nàìjíríà kọ́ ni ìlú tó jẹ́ pé láyé ìjọ́un ẹni tó bá jẹ gẹ́sà tí ń jẹ sardine wọ́n believe pé ẹni tí ò gbádùn ni aláàárẹ̀ ní jẹ gẹ́sà ẹni tí ò gbádùn tó jẹ́ pé kò lè jẹ oúnjẹ gidi tí wọ́n kàn ní ẹtẹ bá ti já ẹ fi sí lẹ́nu yóò rí jẹ aláàárẹ̀ ló ń jẹ gẹ́sà láyé jọ àwọn milk Nàìjíríà tó jẹ́ pé milk tó bá yàtọ̀ sí pig milk ọmọ Nàìjíríà ò ní mu láyé jọ mọ̀ ni ìgbà táwa ń bẹ ní kékeré nínú ìwọ̀nba owó ọdún tí wọ́n bá fún wa á ra condensed milk láì dọ́dọ̀ òbí láì trọ́bù òbí á ra milk á ra condensed milk ta ló tó milk mu mọ́ sí ta ló tó mu àbí Nàìjíríà kọ́ ni Nàìjíríà táwọn ọmọ student Nàìjíríà ọmọ ilẹ̀ Yorùbá ó lọ sí excursion nílẹ̀ Haúsá ọmọ ilẹ̀ Haúsá ó lọ sí excursion nílẹ̀ Ìgbò inú everybody ó máa dùn lórí excursion torútọ̀sán láàfin máa rìn tí ò sẹ́ni tí ò di ẹnìkan lọ́wọ́ abúlé táwọn student bá wọ̀ báyìí gbogbo abúlé yẹn ọmọ kó oúnjẹ jáde láti pàdé wọn ni wọ́n gbọ́ èdè wọn wọn ò gbọ́ èdè wọn Nàìjíríà yìí kan náà ni Nàìjíríà tó rú amú bó ṣe mú lásìkò yìí everybody á sùn síta òǹkàlùkù atẹni síta lóǹkàlùkù á sùn lọ bẹ́ẹ̀yàn dẹ́rú ẹ̀ wò nísìn láti ìlú Ìbàdàn Pọ́tà ni wọ́n ti lọ bá orí ẹ̀ bí wọ́n bá orí ẹ̀ ní Port Harcourt tí ò ti cross síbòmí kò máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Nàìjíríà mọ̀ ni ìlú tó jẹ́ pé àwa lásán owó tí wọ́n fi bẹ́ẹ̀lì apartheid nígbà tí apartheid ń bẹ South Africa Nàìjíríà náà sáré wá kó wá gbà wọ́n kalẹ̀ Nàìjíríà ni níbo ni Nàìjíríà náà wà lónìí South Africa ayé ìjọ́un tá a lọ gbà kalẹ̀ lógun apartheid wọ́n dọ̀gá mọ́ a lọ́wọ́ pátápátá àbí Nàìjíríà kọ́ ni lọ́jọ́ òní ibo ni Nàìjíríà wà ibo ni South Africa wà South Africa lára àwọn company tí wọ́n ní Nàìjíríà lẹ́ni South Africa ò gbé church wá dá sílẹ̀ ní Nàìjíríà wọ́n gbé mosque wá dá sílẹ̀ ní Nàìjíríà wọ́n gbé ìṣẹ̀ṣe wá dá sílẹ̀ ní Nàìjíríà torí wọ́n mọ̀ pé country tí ó bá great láyé ó gbọ́dọ̀ wà industrial nation ní ó dictate ayé àwọn country tó bá ní technology àwọn ni wọ́n padà control ayé ẹ̀wọ̀n ti South Africa tán wá dálẹ̀ Nàìjíríà MTN tó jẹ́ pọ̀ ló popular jù nínú gbogbo line fóònù ní Nàìjíríà South Africa ló ní kódà báwọn kan sọ wípé UK ló wà lábẹ́ ẹni orí ó wà lábẹ́ South Africa ló ní àkọ́kọ́ nìyẹn MTN South Africa ló ní Shoprite South Africa òun ló ní àtàwọn oríṣiríṣi company míì Standard Bank South Africa ló ní MultiChoice South Africa ló ní àtàwọn oríṣiríṣi company míì tí South Africa wá dá sílẹ̀ ní Nàìjíríà
kí ni Nàìjíríà wá lọ dá sílẹ̀ ní South Africa àní church Redeem Camp níbẹ̀ oríṣi church mẹ́rin including synagogue ìlànà South Africa company ẹyọ kan Nàìjíríà ò dá sílẹ̀ ńbẹ̀ church làwa lọ dá sílẹ̀ àwọn dá company sílẹ̀ fún wa Ọlọ́run dákun ṣàánú àwa. Àmín má wò wá níran àmín. Ọlọ́run dákun ṣàánú àwa má wò wá níran. Torí wípé bá fẹ́ láfẹ̀jù igi oko lè wó. Ó lè wó Bí ìdààmú ẹ̀dá bá pọ̀ lápọ̀jù ẹ̀mí ẹ̀dá lè pin. ó lè pin. Ọlọ́run dákun ṣàánú àwa má wò wá níran. Yaruba jawari ilimi lawa bubi. Ládàáni náà sùnmímọ̀ Ya'budul wasana. Ládàáni náà sùnmímọ̀ Ya'budul wasana. Ẹ̀yin admin lórí péjì Akeugba Gold àwọn alágbára ti wọ orí péjì wọ́n press ẹ̀ wọ́n cover ẹ̀ wọ́n jẹ́ kí lecture yìí jáde ọ̀pọ̀ èèyàn ní orí notification ọ̀pọ̀ èèyàn tó rí notification ní orí program yìí wò ẹ̀yin admin ẹ má ṣe sùn ẹ̀yin tẹ́ wà ń bẹ lórí program ẹ má bá mi share rẹ̀ kó lè bá gé ọwọ́ suppress lecture tí wọ́n dàbò lecture yìí ẹ bá mi share rẹ̀ jìnnà ẹ kò tó ọba mi ọ̀dà orí kò ní. Ládàáni náà sùnmímọ̀ Ya'budul wasana. Ládàáni náà sùnmímọ̀ Ya'budul wasana. Nǹkan méjì ló máa mú orílẹ̀-èdè tí fi ń gírètì láyé. Nǹkan méjì lórílẹ̀-èdè tó fi ń gírètì láyé. Àkọ́kọ́ tí mú orílẹ̀-èdè gírètì kì í ṣàdúrà. Àdúrà kan ní Saudi ń ṣe tán fi gírètì. Àdúrà kan ní Israel ń ṣe tán fi gírètì. Ẹ ṣeun ẹ káre mo ti rí pé ó ti ń change ẹ máa bá mi share rẹ̀ jìnnà. Àdúrà kan ni wọ́n ń ṣe tí wọ́n fi gírètì. Nǹkan méjì ni. Àkọ́kọ́ ni káwọn ọmọ ìlú oríra wọn gẹ́gẹ́ bí ọ̀kan. Kó má sí tribalism láàrin wọn. Ìkejì ni ká wà hard working. Méjèèjì ló máa mú country great. Méjèèjì ni ó sì lára orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wòye sí bọ́ọ̀lù tá a gbá lọ AFCON tá a gbá lọ ní South Africa. Kí ló mú Nàìjíríà dé level tí wọ́n dé òun kó tó di páàdé lọ́mọ? Méjèèjì yẹn náà ni. Wọ́n ríra wọn gẹ́gẹ́ bí ẹyọ kan. Ọ̀rọ̀ tribalism kò wọ àárín àwọn Super Eagles. Hausa lélẹ̀, Yorùbá lélẹ̀, Igbo lélẹ̀ kò wọ àárín wọn. Oneness ní Nàìjíríà, one Nàìjíríà ni wọ́n fi play football. Ọ̀rọ̀ ẹ̀sìn ò wọ àárín wọn. Mùsùlùmí lélẹ̀, Christian lélẹ̀, ọlẹ́bọ lélẹ̀ kò wọ àárín wọn ni wọ́n fi bá débi tí wọ́n dé yẹn. Political party ò kó sí wọn láàrin. PDP lélẹ̀, APC lélẹ̀, Labour lélẹ̀ kò wọ àárín àwọn footballer wa ni wọ́n fi bá débi tí wọ́n bá dé yẹn. Káníkan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí bá wà àárín wọn ni wọ́n lè wọ quarter final ká tó pé semi final. Ẹ wọ àwọn country tí wọ́n host ìyẹn àwọn Abidjan, Côte d'Ivoire. Ẹ wo bí wọ́n ṣe fẹ́ràn ìlú wọn tó. Ọjọ́ wo ni Nàìjíríà tó fẹ́ fẹ́ràn ìlú tiwọn tó báyìí? Wọ́n fẹ́ràn ìlú wọn débi pé wọ́n tún ya àgbákò lórí ibú máa wọn ọmọ Nàìjíríà lọ́wọ́. Mo máa wọn ọmọ Nàìjíríà tí wọ́n ń ṣe àdúrà kódà mo rẹ́ni tó pè mí tó ní bàbá ẹ máa bá a ṣàdúrà ẹ dákun ẹ mọ Ọlọ́run má jẹ́ Nàìjíríà win. Kí ló dé ha wọ́n láwọn pípù yìí fẹ́ràn ìlú wọn jù bẹ́ẹ̀ yẹn lọ. Bí Nàìjíríà bá win gbogbo àwọn táwọn ní ilé iṣẹ́ nínú ọ̀dọ̀ wọn àwọn kan àgbákò. Ọmọ Nàìjíríà tó bá wọ first yẹn kọjá lásán tẹ̀mí ẹ̀ ò bá bọ́ sí kò ní bá láàfin ara lọ. Ó ní gbogbo ọmọ Nàìjíríà tí ń bẹ ní Côte d'Ivoire majority àwọn làwọn ń bẹ lọ́n kí Nàìjíríà ọmọ win. Torí àwọn mọ̀ pé bí Nàìjíríà bá ń win àdánwò ó ṣẹlẹ̀. Ẹni yìí sọ fún mi ó ní gbogbo nǹkan ní a fi lé kọ́ọ̀pù. Ta tógún tasasi pé kọ́mọ Nàìjíríà ọmọ ṣiṣẹ́ ó ní gbogbo ẹ̀ ní ẹ̀dà bulẹ̀. Àbálọ àbábọ̀ yàtọ̀ fóògùn yàtọ̀ fásàsí ẹni ọmọ ń pa bọ́ọ̀lù mọ̀ yìí pé bọ́ọ̀lù làwọn ọmọ Côte d'Ivoire yìí play. Ó kú òní èrò ó kú òní jìbìtì wọ́n play bọ́ọ̀lù rẹpẹtẹ. Ọwọ́ àdàbí ìgbà tásàsí wà ní ọmọ Nàìjíríà. Kí ló fà? Àdúrà ọ̀ràn
èmi gan jáde mo post pé kọ́lọ́n jẹ́ Nàìjíríà ń win Ọlọ́run ló wọn gbàdúrà yẹn kí ló fà á prepare tó ń tó yẹ ká ṣe. kálá prepare tó level tàwọn Côte d'Ivoire bóyá àbájọ wọ penalty but preparation wa ò tó agbára wa ò tó tiwọn experience wa ò tó tiwọn gbogbo ọgbọ́n ni wọ́n dá tí wọ́n fi fẹ̀yìn Nàìjíríà délẹ̀ ó dijọ́ Nàìjíríà bá tó gbọ́n lu ọgbọ́n yẹn lórí Nàìjíríà ọjọ́ yẹn látó rọ́nà lọ àkúrá ní wà látàná sàún fatafsalu. wọ́n tẹ̀sí àbárí ìhùkùn. Ọlọ́run ní ẹ má bára yín jà tẹ́ ẹ bá ti ń bára yín jà ní kọ́ńtì kan ìtí ń jẹ́ ọ̀nà yín ìbẹ̀rù yín yóò kúrò ẹnìkan ò ní bẹ̀rù yín mọ́. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹgbẹ̀rún palliative bílíọ̀nù palliative kọ̀ọ̀rán tí ń ṣẹlẹ̀ sọ́mọ Nàìjíríà. Ebi ń pa ọmọ Nàìjíríà tààrà ní ebi gidi. Ìrẹsì di 80,000, sìmẹ́ǹtì di 10,000 naira. Gbogbo olóye ló mọ̀ yí pé kòròfò sáná ni a gbélé Tinubu lọ́wọ́. Kòròfò sáná ni a gbélé lọ́wọ́. Àmọ́ bó ṣe lè wọ́ jẹ́ kòròfò sáná tó ó níbi téèyàn ó wù excuse mọ́ kọ́mádàmù tó yà nǹkan mi. Ọlọ́run ní jẹ́ kó lógun ó gbàjọba lásìkò ìgbà táwa Yorùbá bẹ̀bẹ̀. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu ọgbọ́n ìmọ̀ àtòyé tẹ́ fi kọjá lórí afárá àdánwò yìí Ọlọ́run bá nìkan yìí. Àmín. Ó wá dàbí ẹni pé Bọ́lá Ahmed Tinubu nìkan ní í ṣèjọba. Ó wá dàbí ẹni pé president nìkan ní í sáré agbọ́tayé Buhari everybody mọ̀ pé Buhari ò gbádùn. Ètò wa gbádùn yìí ń kọ́. Majority àwọn tí wọ́n dipò òṣèlú mú ó kálukú ń sáré ìdìbò 2027 owó ìdìbò ni majority wà. Bí ò bá rí bẹ́ẹ̀ ẹ̀wẹ̀lẹ̀ tí wọ́n mú ọmọ 38 years tó lọ kó billions of naira kí ló fẹ́ fi ṣe? Kí ló fẹ́ fi ṣe? Nàìjíríà nílùú tó ya wèrè débi pé wọ́n á jí owó kó tán bá tiẹ̀ ń kó owó yẹn tán fi ń dá industry sílẹ̀ tí wọ́n fi ń dá oko rẹpẹtẹ country yóò progress. Wọ́n ní sèyẹn wọ́n á lọ kó owó sínú septic tank inú sókèwé wọ́n á kó òdìdí ilé wọ́n á lọ lóòdù owó síbẹ̀ wọ́n á jí owó kó lọ sí abroad tí wọ́n bá ń kó owó tí wọ́n fi ń ṣe company àbámọ̀ ṣàdúrà fún wọn. Reason nìyẹn tí Dangote fi níyì lọ́wọ́ Nàìjíríà. Gbogbo bí orí ó ti rówó ẹ̀ ìbá àjẹpọ̀ lóṣèlú ló dá owó jọ fún un kékọ́ máa bá wọn kó nítorí ó ṣẹlẹ̀ Dangote ẹni àpọ́nlé ni òun ṣàtìẹ̀sì kan tó bá jẹ́ pé gbogbo àwọn olóṣèlú ìtànjí owó kò yìí àwọn tẹ́ ẹ ti rí mú ká ní majority wọn ti fowó yẹn dá company sílẹ̀ ni àdáwò Nàìjíríà ò ní le tó báyìí. Gbogbo àwọn tí wọ́n ń bẹ nípò òṣèlú níjọ́ tí ìjọba bá tó pàṣẹ ìwọ̀nba owó tẹ̀ ń rí yẹn náà tó lákọọ́lẹ̀ níwájú ìjọba ó tó company dálẹ̀ yàtọ̀ fowó jíjí kó ẹni sẹ́nétọ̀ kọ̀ọ̀kan kó lọ dá company mẹ́ta sílẹ̀ ní senatorial district ẹ̀ rẹ́ẹ̀pù kọ̀ọ̀kan kó lọ dá company sílẹ̀ gbogbo gómìnà dá company tara rẹ̀ sílẹ̀ tá a máa mọ̀ wípé ọjẹ́ lára wa nítorí òfin dá padà fún wa ni. Alága kanṣu oko mélòó ló dá? Alága kanṣu ọ̀dáko, gómìnà ọ̀dáko, mínísítà ọ̀dáko, legislature ọ̀dáko, president ọ̀dáko, gbogbo wa la sì ń pariwo pa afẹ́ kí Nàìjíríà ọ̀nà olófẹ́ ìlímí láwọ àbúbí ládàáni násùmí máa yàbùdó lé wà fànà ládàáni násùmí máa yàbùdó lé wà fànà. Nínú Al-Qur'an ẹ lọ wo ìtàn ìgbésí ayé Ànábì Yusuf ìyẹn fẹ́ mú nílùú wọn irú ń táwa experience yìí sìn ló fẹ́ ṣẹlẹ̀. Ọlọ́run wá ní kí Firaun kó lálà ó wá lálà orí màálù méje tó ti gbẹ tí ò lóúnjẹ lára dáadáa màálù méje ó ń gbé màálù méje mímì àwọn màálù tán wá ń swallow yẹn ó jẹ́ màálù tó jẹun yó tó tóbi eléyìí tó gbẹ tó ti fẹ́ kú ó ń gbé yẹn mì. Wọ́n wá rí sírí ọkà bàbà méje tó wà lórí ìdúró níbi tí wọ́n gbìn sí eléyìí tó ti dry tó ti gbẹ ó wá ń swallow àwọn eléyìí tó fresh. Àlá yẹn wá rújú wọ́n wá pe gbogbo àwọn onímọ̀ nípa àlá
gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa já ọwọ́ àwọn tí ń flag yìí ọba mi ó já ọwọ́ àbúrò àwọn èèyàn kù nù ayé mi ẹ máa bá a tẹ like and love ẹ máa bá a share rẹ̀ jìnnà àti bẹ̀rẹ̀ lecture yìí ní flagging yìí ti bẹ̀rẹ̀ ọba mi ó gbàdúrà tìyín náà kí ni tí mo sọ débẹ̀ aláìní wa lọ kó bá Nabi Yusuf lọ́gbà náà ló wá tètè sọ fún wọn pé ká tètè prepare ńlọgùn kábọ́ nínú àdánwò èyí ò kí ń wo àdánwò níran nígbà ọba ya ọlọ́run mi ò mú kúrò ń tọ̀ wọ́n parẹ́ nínú àdánwò ọlọ́run ọ̀ráyè tiẹ̀ bọ́ ọba pé kò mí pé kó rí tiẹ̀ ó lè pe ọlọ́run kó má wo bí ọwa ló wá sọ fún ẹ pé odidi ọdún méje àkọ́kọ́ láàrin bíyàn ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹja bẹ̀rẹ̀ sí dáko ẹja bẹ̀rẹ̀ gbogbo orílẹ̀-èdè tí ó bá great láyé wọ́n máa ń dáko ni mélòó ló ń jẹ tá à ń jẹ ní Nàìjíríà mélòó ló ń jẹ tá à ń gbìn ní Nàìjíríà táwọn àgbẹ̀ wa tún kó nǹkan oko Nàìjíríà lọ sí neighboring country lọ́tà abẹ́ gbọ́ pé àwọn majority àwọn àgbẹ̀ ní north wọ́n ń kó nǹkan èrè wa lọ sí Nigeria àtàwọn neighboring country míì lọ́tà kí ló fà owó Nàìjíríà ti lulẹ̀ tí wọ́n bá tà lọ́hùn tí wọ́n bá gba owó Nigeria nígbà tí wọ́n bá dá padà sówó Nàìjíríà ó ti distance 3 times 5 iye tó yẹ kán tà ní Nàìjíríà wọ́n ń divert oúnjẹ padà ní ojú ọ̀nà láti Niger State wọ́n ń divert ẹ̀ kò désàlẹ̀ ń bí wọ́n ń divert àwọn kan wọn ò jẹ́ kó wọ ọjà ti ilẹ̀ Haúsá gan àwa ṣetán alébídé nígbà tá a produce nǹkan kan tó bá jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ní tó burú ní lára olóṣèlú Nàìjíríà wọ́n á kówó sí báńkì wọ́n á kówó sílé ọkàn wọn balẹ̀ pé àwọn ọ̀fẹ́ ṣe wàhálà mọ́ táwọn ò fi kú ìbẹ̀rù orí burúkú tààrà kan kóru owó yẹn kan fi lọ dá company sílẹ̀ ẹni tó bá lówó agriculture ò kì í ṣe iṣẹ́ olòṣì olówó ló ń dáko gbogbo àwọn equipment àwọn tools gidi tán fi ń dáko láyé òde òní ọkọjá tọwọ́ tálíkà lè ràn olówó ni a ní farm settlement tí a ní generator tí ò ní kú lọ́sàn lóru bí iná nẹ́bà ò bàdà olówó ni a ní farm settlement tó lè ta ọ̀nà oko ẹ̀ tí nǹkan èrè oko rẹ̀ ò fi ní bàjẹ́ kó tó kó dé gbòòrò ta ló wá lówó lọ́wọ́ àwọn tí a lówó lọ́wọ́ gbogbo wọn náà ti corrupt olóṣèlú lówó lọ́wọ́ wọn dáko wọn stack owó pamọ́ sí foreign bank ni àwọn bankers banking system wa wá corrupt jù nínú gbogbo banking system ayé mo google kínní kan orílẹ̀-èdè wo ló corrupt jù ní Nàìjíríà ní gbogbo àgbáyé Nàìjíríà máa ipò mú ní orílẹ̀-èdè tó corrupt banking system wa ó ti burúkú jù bí wọn bá ti lè dọ́gbọ́n tó bá ilé gba láńsẹ̀nsì báńkì pẹ́rẹ́ báyìí láàrin oṣù mẹ́ta yóò di bílíọ̀nìà àwọn tí wọ́n jí owó kó tí wọ́n máa kó síbẹ̀ tí ó cover ńlá fẹ́ kà ní àbí gbogbo àwọn charges tá a mọ̀ nípa ẹ̀ tán charge wa tí wọ́n bá charge 1,000 naira lórí ẹnì kọ̀ọ̀kan báńkì ẹyọ kan péré that's billions of dollars ó ti kúrò ní náírà 1,000 lórí ẹnì kọ̀ọ̀kan ẹ mọ iye ẹni tó wà ní báńkì kọ̀ọ̀kan ni banking sector wà burú jọjọ ẹ wo ọ̀gá báńkì kan ní Nàìjíríà tó ṣẹ̀ṣẹ̀ kú sí Amẹ́ríkà síbí gbàgbọ́ gbogbo yín ni pé Amẹ́ríkà safe lórí gbogbo nǹkan why helicopter ti ẹ̀ jábọ́ l'Amẹ́ríkà sabotage ní àbí bínú Ọlọ́run yóò tún wá kú ọmọ rẹ̀ tí ìbá jẹ́ next of kin lórí gbogbo ntọ́ní omudani wọ́n jọ kú ni ìyàwó ẹ̀ tí ìbá tún ẹ̀yìn ọkọ ẹ̀ ṣe torí alákọ̀wé ni ó dẹ̀ possible kó má níyàwó méjì ìyàwó kan ní gbogbo ayé mọ̀mọ́ ẹni tó mọ majority ibi tí ìbá tó kó nǹkan ẹ̀ sí òun náà bá rìn wọ́n jọ jóná kú ni ẹ̀yin tẹ́ wá kù láyé tẹ́ ń fara ní wá irú kú wo lẹ́mọ̀ tí ó pẹ̀yìn o gbogbo ohun tó kójọ lọ́dà alẹ́ fẹ́ ni ẹlẹ́ni àwọn tí wọn ò láǹfààní àti súnmọ́ nínú ẹbí àwọn lókù tí wọ́n máa pàṣẹ lórí property rẹ̀ báyìí gbogbo tó ní l'Amẹ́ríkà tó ní láwọn orílẹ̀-èdè míì ó ṣègbè ọ̀tán pátápátá Ọlọ́run dákun ṣàánú àwa. àmín máa wò wá níran àmín Ọlọ́run dákun ṣàánú àwa. máa wò wá níran. torí wípé bá fẹ́ láfẹ̀jù igi oko lè wó. ó lè wó bí ìdààmú ẹ̀dá bá pọ̀ lápọ̀jù ẹ̀mí ẹ̀dá lè pin ó lè pin Ọlọ́run dákun ṣàánú àwa má wò wá níran. bádáwò yìí ṣe pọ̀ tó
mínísítà Tinubu mélòó lẹ́rí tó jáde tó wá pariwo àwọn board and parastatal chairman mélòó lẹ́rí tó jáde tó wá pariwo n kò jẹ́ pé n tó ń kálukú lé kó wọn sárówó tó wọn fi dìbò n kálukú fẹ́ lọ dìbò gómìnà Ọlọ́run ló mọ iye ni ó gbowó nítorí pọ́ fẹ́ tapò àìmọye ẹni tí wọ́n ṣe wàhálà fún bàbá Tinubu tí wọ́n fẹ́ kú síbẹ̀ pàápàá jùlọ àwọn ọmọ ìta tí wọ́n jọmọ líle tí wọ́n ṣe wàhálà tán fẹ́ kú tí wọ́n ò rí nǹkan kan mú àìmọye ẹni tí ó mọ̀gbà tí wọ́n dìbò tí ó mọ̀gbà tí wọ́n kàmpé bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ má sọ ipò tọ́lọ̀ fún yín ẹ má sọ di tìran kan bíi tiwọn ó dà bẹ́ẹ̀ ṣe gbẹ̀san díẹ̀ lára táwọn náà ti ṣe àmọ́ o igi súnmọ́gi lọ́bọ fi ń pera ẹ̀ lólókìtì bí ọ̀bọ òsì bígi bá jìnnà síra wọn ọ̀bọ ò lérè tí ọ̀sà o ilẹ̀ Haúsá ẹ dìbẹ̀ mú dáadáa ẹ tètè fà wọ́n mọ́ra ẹ tètè fà wọ́n mọ́ra yàtọ̀ fún bò 2027 ntí wọ́n lè dálẹ̀ lára orílẹ̀-èdè yìí pọ̀ jù ntí wọ́n lè bàjẹ́ pọ̀ jù nǹkan tí wọ́n lè tún ṣe lọ ẹ fà wọ́n mọ́ra lọ́nà tẹ́ bá lè fà wọ́n mọ́ra Ọlọ́run dákun ṣàánú àwa má wò wá níran àmín. Ọlọ́run dákun ṣàánú àwa má wò wá níran. Torí wípé bá fẹ́ láfẹ̀jù igi oko lè wó. Ó lè wó bí ìdààmú ẹ̀dá bá pọ̀ lápọ̀jù ẹ̀mí ẹ̀dá lè pín ó lè pín. Ọlọ́run dákun ṣàánú àwa má wò wá níran. Ẹ dákun kí ló múnú bí àwọn èèyàn jù lórí bí Nàìjíríà ṣe ń lọ yìí kí ló múnú bí ọmọ Nàìjíríà jù wọ́n ti sọ Bọ́lá Ahmed Tinubu the last hope kò tí ì sí olóṣèlú tó kọ́ òṣèlú tó jẹ́ pé gbogbo ayé ẹ̀ láti bẹ̀rẹ̀ dópin politics ló fi ṣe bàbá Tinubu lákọ́kọ́ nípò yẹn. Ibẹ̀ náà àwọn tó ti kọjá lọ tó jẹ́ pé opportunist ni teacher ti ṣe ẹni tí ì ṣe teacher ti ṣe kọjá lọ this is the first time olóṣèlú tó yẹ ká believe pé yóò rójútu gbogbo ẹ̀ àmọ́ nígbà tí wọ́n fi gbé ilé lọ́wọ́ àdìjọ́ òpé a máa pa ọ̀tá wọ́n ti sọ gbogbo treasury dẹ́yọ èmẹ́ẹ̀fẹ́lẹ́fẹ́lẹ́ owó tóun nìkan kó ó tó kọ́ odidi country mi lélẹ̀ tá ń gbọ́ fún wọn nígbà tẹ́yọ ẹnìkan bá ń dá tírílíọ̀nù padà èyí tí wọ́n lè gbà nìyẹn èyí tí wọ́n ò lè gbà ti pọ̀ jù tírílíọ̀nù àwa ṣetán alẹ́bí ń pàlù àdáko ẹ̀wọ̀n tí mo wí lẹ́ẹ̀kan Nigeria kí là ń produce we are producing nothing. South Africa fún wa ní MTN South Africa fún wa ní Shoprite wọ́n fún wa ní MultiChoice wọ́n fún wa ní Standard Bank àtàwọn nǹkan míì táwọn ń produce fún wa àwa lọ dá church oríṣiríṣi sílẹ̀ ní South Africa níbo la ti jọra wa ìlú tẹ́sí ògbè we are only religious we are not godly at all. Ọlọ́run ò sí lára wa ní Nàìjíríà ẹ̀sìn lásán lání ìlú tá ti ń para wa nítorí ẹ̀sìn ìlú tá ń hẹ́ẹ̀tì ara wa nítorí ẹ̀sìn ìlú tá mú ọ tọmọ ìyá méjì múra wọn lọ́tà nítorí ẹ̀sìn tí òye majority ni pé àwọn tálíkà ayé náà máa ń kú nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ lọ wo ìtàn ayé dáadáa ènìyàn jọ ni wá ó dẹ̀ mélòó tí Saudi Arabia kógun lọ́jà Israel gbógun Palestine àti Israel bó ṣe le tóun Saudi Arabia ọmọ wí ni wọn tó bẹ́ẹ̀ kan sọ pé àwọn lọ kógun jà wọn kí ló dé tí wọ́n bọ́ ọmọ ìyá tiẹ̀ sọ̀tà ẹ mọye diplomatic kíní tó ti ṣẹlẹ̀ diplomatic tie tó ti ṣẹlẹ̀ láàrin Israel àti Saudi Arabia àwọn tí wọ́n ń sọ yín dọ̀tá ara yín yìí àwọn gangan ọ̀rẹ́ ara wọn ni wọ́n ń ṣe tí wọ́n bá dé ta àwọn tí wọ́n jó lóṣèlú sàn bá yín jà sọ̀rọ̀ ẹ̀sìn ni níjọ́ wọ́n bá nídìí ni wọ́n fi yín gúnra yín pé ẹ má dìbò fẹ́ni tí ò bá jẹ́ lẹ́sìn yín wọ́n nídìí yín nù ẹ̀yin lẹ́ ń tilẹ̀kùn mọ́ra yín ẹ̀yin lẹ́ ń ti street mọ́ra yín nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ìlú tó bá gbẹ́sìn lórí tí ò múra sí kínlá jẹ kínlá mu ó lè padà ní ọ̀run o bẹ̀tún wọn ò ní láyé wọn ò lè gbádùn ayé Ọlọ́run dá ànílé ayé fọ́jú pọ̀ bí ẹ̀kọ́ alẹ́ ni Ọlọ́run bá là ló lè yọ o kámi mẹ́ni tó la Olúwa mi kámi mẹ́ni tó la Olúwa mi kámi mẹ́ni tó la Olúwa mi o kámi mẹ́ni tó la Olúwa mi
kàmí mẹ́ni tó la Olúwa mi. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu àfi ọlá Ọlọ́run bẹ Ọlọ́run fún yín àdánwò yìí ò ní wọnú Ramadan mọ́ wa lọ́wọ́. Àmín. Ẹ tètè wá ọ̀nà palliative ọ̀ràn tí ń bẹ́lẹ̀ yìí palliative lè mú wa jẹun ọjọ́ kan ọjọ́ méjì ni mo ti sọ ti pẹ́ nínú àwọn lecture tá a ti ṣe nígbà bàbá Sàìdépò mo ní kí bàbá lọ kọ́ ṣe Pakistan kọ́ndẹ̀lẹ̀ kọ́ ṣe Chinese lórí ọ̀rọ̀ agriculture àwọn ọ̀dọ́ ẹ lọ kó wọn dìde ẹ wo ń tà fẹ̀sìn sọ àwọn ọ̀dọ́ dà àwọn ọ̀dọ́ kan ata ìwọ̀n mọ́lẹ̀ ní chọ́ọ̀chì aṣọ wọn dẹni tí ò nírètí kan there's no hope for them they put all their hope in God kí Ọlọ́run yóò provide fáwọn àwọn ọ̀dọ́ kan wọ́n ti sọ wọ́n dẹni tó jẹ́ pé Boko Haram ni wọ́n bá lọ àwọn ọ̀dọ́ kan wọ́n ti sọ wọ́n di yahoo gbé wọn lọ bí kán máa lọ sí ritualist ẹ̀sìn ló lìdí gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí débẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ kí ló dé tó ń kálukú ọmọ ṣẹ̀sìn ẹ̀ lábẹ́lé tẹ̀sìn bá fẹ́ báyé wa jẹ́ ní kọ́ńtì yìí tóṣèlú bá fẹ́ báyé wa jẹ́ ní kọ́ńtì yìí ẹ dákun olóṣèlú tó bá jí owó kó lọ dá company sílẹ̀ ẹ provide ibi táwọn yóò ti máa jẹ ẹ yé máa pín búrẹ́dì fáwọn èèyàn lásìkò nira yìí ẹ fún wọn ní ẹja tí wọ́n jẹ ni ẹ mà rí bínú Ọlọ́run ọmọ bínú sí yín ìbínú Ọlọ́run mà kọjá ìbínú èèyàn gbogbo owó tí gbogbo yín kó sí báńkì ta ló sọ fún yín pẹ̀yìn lẹ́nu. yakulu li insanu mali falaka min mali lalladhi akata fa'afnayta Ànábì ló ń pariwo pé mo ti kó bílíọ̀nù mo ti kó tírílíọ̀nù sí nǹkan kan bẹ tó lè jẹ́ tiẹ̀ nínú owó yẹn ní tó ti jẹun tó ti gbẹ́mì ní tiẹ̀ nínú owó àwọn labista fa'abulaita aṣọ tó ti wọ̀ tó ti gbó ní tiẹ̀ àwọn tasọ dákítà fa'abukaita èyí tó fi ṣe sàdákàtù járíyà tó fi dá kọ́mpìnì sílẹ̀ tó fi dáko tó fi ṣe iléeṣẹ́ táwọn yóò tún máa jẹun òun ló máa ṣẹ́kù ẹ̀kú. Nàìbù sàmẹ́nàná wàlẹ́ àìbù fínà. à ń bú gbà yìí pé Nàìjíríà yóò da àwa Nàìbù sàmẹ́nàná wàlẹ́ àìbù fínà. ẹ̀yin olóṣèlú ayé tẹ̀ ń jí owó kó tẹ̀ jẹ́ mi Nàìjíríà gbádùn. Wà mẹ́lì sàmẹ́nàná àìbù síwánà. 2,000 naira to 1 pound. Wà mẹ́lì sàmẹ́nàná àìbù síwánà. Èmi ti bá pan ní 350 sí 400 naira rí 350 to 400 ni mo bá pan sí rí nísìn ó ti di 2,000 naira to 1 pound ẹ̀dẹ̀lẹ̀ ráyé ṣe ẹ̀ ń dèlú onílù ẹ̀ ń lọ gbádùn níbi ẹ̀ ń lọ jẹ̀yà ẹ̀ lọ gbádùn ẹ̀ lẹ̀ ń lọ lídé ẹ̀ ń wá bínú Ọlọ́run kiri ẹ̀ sọ Nàìjíríà sínú òfìfo bàbá Tinubu ń dààmú kí lóhun nìkan wórówórówóró majority àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wallahi owó tí wọ́n ìdìbò ni wọ́n wá. Nàìbù sàmẹ́nàná wàlẹ́ àìbù fínà. Wà mẹ́lì sàmẹ́nàná àìbù síwánà. Wà mẹ́lì sàmẹ́nàná àìbù síwánà. Wà nájú dá zamani bí gairi dhambi. Zambe. Wà láwùnà tọkọ zamani. Zamanu lana ajana. Wà láwùnà tọkọ zamanu lana ajana. À ń búgbà pépà yìí lọ́dà nǹkan sílẹ̀. Wàláhì mo fọlọ́n búra tọ́lọ́n bá yọ ọ̀dà kígbà yóò sọ̀rọ̀. Ìgbà ọba sọ fún wa pé Nàìjíríà àwọn ọmọ Nàìjíríà tí wọ́n jọ lórí burúkú lọ́pọ̀ jù. Àwọn tí wọ́n jọ ta Ọlọ́run lọ́pọ̀ jù. Àwọn tí wọ́n sọ Nàìjíríà dáhoro lọ́pọ̀ jù. Àdúrà ọ̀rọ̀ Nàìjíríà mọ́ action ló kù kíjọba ó take action ìjọba lajú kó di kan gbogbo billions of dollars tí wọ́n kó báńkì kíjọba wá di bí ó kálukú tiri àwọn èèyàn ń dákú sórí títì nísìnyí torí ebi wọ́n ń rìn lọ wọ́n dẹ̀ ń wó wọ́n dẹ̀ ń dá mi lé wọn lórí nítorí ebi bó láti ìbàdí bí kíní ìbáyìí lọ kọjá oṣù mẹ́ta mo mọ kíní kan dájú nínú plan bàbá Tinubu bó ṣe lé foundation fún Lagos State torí majority àṣeyọrí Lagos State òun kó padà ṣe o bẹ̀tọ̀ ló lé foundation tí gbogbo àwọn gómìnà bíi Fáṣọlá bíi ètò tẹ̀lé Fáṣọlá Ambode foundation tí wọ́n build lé lórí òun ló lé rẹ̀ fún wọn ẹnìkan yóò fara jìyà foundation nítorí kí n ti ń bọ̀ ó lè bá kí wọ́n lè bá rí nǹkan tó tẹ̀lé wọ́n ti da Nàìjíríà rú
tó bá jẹ́ pé foundation ni bàbá fẹ́ lé tó fi lé tó báyìí makulu ma yata manal mariwu yudiriku. Tajiri yau bimala tasitayi sufunu. Tajiri yau bimala tasitayi sufunu. Afani makulu ma yata makulu ma yata manal mariwu yudiriku. Tajiri yau bimala tasitayi sufunu. Tajiri riyau bimala tasitayi sufunu. Makulu ma yatamanna al-mari'u kì í ṣe gbogbo ntẹ́dà bá plan bóun fẹ́ ṣe láyé bọ́ọ̀ bá ṣe plan rẹ̀ bó fẹ́ kọ́ lọ ó lè má lọ bẹ́ẹ̀ gbà. Yatamanna al-mari'u yudiriku. A very experienced sailor tó bá wà lórí agbami ó ń wa ọkọ̀ ojú omi lọ ní turbulence wá dé turbulence gba ọ̀nà mọ́ lọ́wọ́ á fara balẹ̀ kí turbulence yẹn máa gbé òun lọ bí tó bá fẹ́ gbé òun lọ tó bá gbé débẹ̀ tán á padà navigate padà. Makulu ma yatamanna al-mari'u yudiriku. Tajiri riyau bimala tasitayi sufunu. Tajiri riyau bimala tasitayi sufunu. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu ọ̀nà tẹ́ ẹ fẹ́ gbé gbà tẹ́lẹ̀ ẹ relax system yẹn ẹ jẹ́ wọn sí bọ́dà ẹ jẹ́ kó ń jẹ́ wọlé bá a bá ti lè dákọ̀ ẹ sí bọ́dà ẹ wá encourage majority owó ìrànlọ́wọ́ yẹn owó ìrànlọ́wọ́ àwọn yẹn ń kó náà ni majority owó majority palliative tẹ́ ẹ kó àwọn yẹn sọ̀rọ̀ àwọn dolówó sí ni tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ abọ́ oko ẹ compulsory oko fún gbogbo sójà ẹ compulsory oko fún gbogbo ọlọ́pàá gbogbo olóṣèlú tó dipò òṣèlú mú kó ṣe fídíò kó járí ibi títí ń dáko tiẹ̀ kó járí boko rẹ̀ ṣe lọ sálálú bí ọlá ọlọ́run àwọn ọ̀dọ́ tàn ríṣẹ́ ṣe ẹ encourage wọn lórí agriculture bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹja kúrò ní God nation ká lọ sí industrial nation ẹja fọlọ́run lé ọlọ́run bẹ láàyè rẹ̀ church yìí tó gẹ́ mọ́sálásí yìí tó gẹ́ ìjà àwọn traditionalist àtàwọn ẹlẹ́sìn míì tó gẹ́ ẹ bẹ̀rẹ̀ sí build the company àwọn tí wọ́n ti ní company tó ti tomatoes ẹ donate láti gbé wọn sókè padà carry nǹkan produce kí náírà wo lè bá àgbórí sókè kò sí miracle kò sí ẹgbẹ̀rún kùránì tá a lè kà kò sí ẹgbẹ̀rún bíbélì tá a lè kà tó lè change economy Nàìjíríà o ní tó lè change ẹni ká bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ padà kí gbogbo oko kún fáwọn èèyàn kó kálukú ọmọ dáko káwọn èèyàn rí owó oko yá bí mi mọ gbogbo ẹ̀ mọ́mọ́ tọ̀yọ́ state lábẹ́ gọ́fúnà Olúṣèyí ọmọ Mákindé torí mi ló fi sí ń chájì ẹ̀ níwọ̀nba bó ṣe mọ̀ yẹn ó nírànlọ́wọ́ tí ó ṣe fáwọn àgbẹ̀ ẹ yá owó gidi lu àwọn àgbẹ̀ ẹ jẹ́ kán máa rí owó dáko owó tí àwọn olóṣèlú yìí ń kó yìí kán máa lọ fi dáko wọ́n máa rí yọ́nú Ọlọ́run kán máa dá company sílẹ̀ wọ́n máa rí yọ́nú Ọlọ́run ẹ ṣí bọ́dà sílẹ̀ instead palliative ẹ jẹ́ kó oúnjẹ wọlé ká lè ra oúnjẹ tó cheap fúnra wa nǹkan tí wọ́n times 10 iye tí wọ́n rà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tí wọ́n kọjá ẹ̀ nísìn à ń ra sìmẹ́ǹtì ní 10,000 naira ní sìmẹ́ǹtì tá à ń ra tẹ́lẹ̀ ní 1,000 naira ó di 10,000 naira bí dọ́là ṣe ń gbéra ní gbogbo nǹkan yìí ń gbéra àwọn kan ti lo owó bank owó tíjọba ń subsidize lórí owó dọ́là àwọn kan ti lò wọ́n ti fi dolówó láyé wọ́n ti fi di olówó tààrà láyé ẹ jẹ́ á padà sórí oko ẹ jẹ́ á padà sórí industry ẹ̀yin ọmọ ìyá mi ní Nàìjíríà ikú kọ́ lọ́kàn o bẹ́yàn bá wò yí pé tó ń bá kú Ọlọ́run ó bìjọba léèrè ó lè má sojú ẹ o wàláyé ó lè má sojú ẹ ó lè ti lọ ẹjọ́ ń kálukọ́ manage ara wa tá a fi kọjá àsìkò yìí lọ wá income pín income ẹ tó bá ní mọ́tò mẹ́fà pa méjì tàbí kó lọ tà á nítorí wàá burú bíi mọ́tò ń sìn ní pé bó bá gbé síta pọ́nra bó fẹ́ tà ó tún ní rẹ́nìrà oúnjẹ làwọn èèyàn jẹ mọ́tò tí ó bá mu epo lásìkò yìí ọ̀yà pátì lásán làwọn ìlú bíi UK ni wọ́n introduce kìíní bíi kẹ̀kẹ́ kan tí wọ́n ti ń lo tó wà chargeable ni wọ́n máa ń recharge ẹ̀ ní
bẹ́ẹ̀ wọ́n ń lò ní Saudi Arabia gan bọ́ ọba ti gbẹ́sẹ̀ lé báyìí kíní wọn ó gbé ọdẹ bí ó ń lọ kẹ̀kẹ́ ni wọ́n rò pé ogun ó bẹ̀ tó ò ní ṣe wàhálà kíní yẹn ń gbé yẹn lọ ó ń gbé ọ lọ síbi tó ń lọ bẹ́yàn bá lóhun lóru kíní yẹn lójú títì Nàìjíríà yìí bọ́lọ́kadà ọ̀kan yẹn lẹ́sẹ̀ onímọ́tò ọ̀kan yẹn lẹ́yìn tó bá wá rí bẹ́ẹ̀ n tó bá jẹ́ income ẹ lọ́wọ́ náà bí ó ṣe pọ̀ sí expenditure ẹ lọ́kọ̀ tiẹ̀ dáhùn dandan kọ́ nìnáwó lásìkò yìí dandan kọ́ laṣọ oríṣiríṣi lásìkò yìí oúnjẹ tá a jẹ sẹ́nu ńlọ gbọ́dọ̀ manage ẹ̀yin àti aróde yọ àsìkò yìí sàsìkò yín ẹ̀yin tẹ́ ẹ fẹ́ hàn ọkọ yín léèmọ̀ ẹni tí bá ń róúnjẹ jẹ lásìkò yìí kó dúpẹ́ fọlọ́ ni má pe ọkọ ẹ lọ́lẹ̀ tó bá fẹ́ rí bínú Ọlọ́run ìwọ̀nba ń tọ́ bá mú wálé owó tẹ́ ẹ bá rí lè ní ẹ plan tẹ́ jẹ lọ́la nínú ẹ̀ ada zamanu sukut wa mulazamatul buyut àsìkò jókòó sílé ẹ mọ́rin rédèrèdè kiri ní àsìkò jókòó sílé kó dẹ̀ yọnu sí wọn bá ń tọ́ bá rí ni bọ́ bá ń rò pé èpè láàmú ẹsẹ́ fún jọba Ọlọ́run ó mú jọba ànábì ó mú jọba Ọlọ́run lè má mú lójú ò lè ti kú tó ti jẹrà sí sàárè dọ́gbọ́n sọ̀rọ̀ ààrẹ tó fi kó fi kọjá àsìkò yìí àsìkò tí Nàìjíríà ó dùn ọfẹ́ dé tán Ọlọ́run máa fara nìyẹn gbà mí tí nira yẹn ó lè dópin tó jẹ́ pé ńgbà tí nira yẹn lè dópin lọ́lọ́run ṣe tán tó fẹ́ mú ìrọ̀rùn dé o wàláyé Ọlọ́run àmọ́ ṣe bẹ́ẹ̀ aw kalladhi adhaw Musa fabara'u Allahu mimma qalu wa kana 'inda Allahi waji'an Ànábì Musa ńlọ́lọ́run fara ní nítorí kó fẹ́ fara dẹ̀ ẹ mọ̀ pé ìnira máa wá ń gbà mí nítorí kílù kan ó lè bá àrọ́nà lọ Musa làwọn aráàlú ẹ̀ wọ́n accuse ẹ̀ wípé ó sòpa nígbà yẹn ẹni tó bá sòpa ń gbà yẹn ó burú ju ẹni tó ní COVID tàbí Ebola lọ kí ni ìdí tí wọ́n fi rò bẹ́ẹ̀ Musa kì í wẹ̀ nígboro ó máa ń lọ sí igbó rere níbi táwọn yóò ti lè rí òwò ẹ̀ ló ti máa ń wẹ̀ Musa wá bí Ọlọ́run ó sì bóun ká ti ju ìkúrò ìnira ìpọ̀ ọmọ ìyá mi tí bá lè lọ́wọ́ mọ́jà kan nínú ìrètí Ọlọ́run ó pọ́sibù kó jẹ́ pé àsìkò tí lè lọ́wọ́ yẹn lọ́lọ́run ṣetán láti faradẹ̀ ó mọ̀ pé kasa inú lè mí náà ni aláàkọ́ náà tẹ̀lé lè mí hàn ní tí nǹkan bá lè dópin nígbà míì ó máa ń jẹ́ stepping stone lọ síbi oríire fẹ́dà bá a ṣe ló le tó yìí àwọn kan ń kọ́lé láàrin sìmẹ́ǹtì 10,000 yìí àwọn kan ra ọkọ̀ mọ́kọ̀ láàrin bó ṣe wọ́n tó yìí bí dọ́là ṣe wọ́n tó yìí àwọn kan bẹ tí wọ́n sanwó sukú ọmọ lábúrọ̀dù tí wọ́n ọmọ nira kankan gbogbo wọn náà kàn fi jí owó olùkó àwọn kan bẹ tó jẹ́ pé wọ́n ti ronú pé bí wọ́n bá ń ta epo ní 2,000 naira èmi ò ní bá wọn bá fún wàhálà yìí lọ àjọ dọ́gbọ́n sọ̀rọ̀ ara wa ni ibi mọ́tò bá tó bá ṣe gbé lọ á gbé lọ àsìkò yìí gan òkú fààyè gbà ká máa gbé mọ́tò ńláńlá kí mọ́tò èèyàn bá fẹ́ kó ọwọ́ kidnapping kéèyàn tẹ̀ jẹ́jẹ́ ni ẹ fi tìjọba lé Ọlọ́run ó dájọ́ tìjọba ìwọ ní kọ́ owó náà bó ṣe nira sínú àsìkò yìí ibi ó bá ti ń pariwo ìjọba ni wàá kú ọmọ yà kú tẹ̀lé ayé parẹ́ tiẹ̀ ó parẹ́ lọ́dọ̀ tiẹ̀ ní ayé ó parẹ́ lọ́dọ̀ àwọn tó kù kí ló dé tó ògùn rẹ̀ ní sùúrù bákan la ṣe kọjá nígbà COVID náà ṣebí COVID wa ó lọ bó ṣe le tó yẹn pandemic bó ṣe le tó tí wọn jẹ́ kẹ́nìkan jáde Ọlọ́run ló mọ iye ìjọba state tó gba palliative tí wọ́n ti mọ́lẹ̀ tí wọn ò kó jáde tí wọ́n padà ń lò lásìkò ògbò sáà kú ni ebọ́nà ńlá wa ń bẹ̀ ta ló sọ fún ẹ̀ bọ́nà wò lè mú akọjá àdánwò yìí ìwọ̀nba ni ẹ ṣépè fún Nàìjíríà mọ́ èpè yín ò ran situation yìí lọ́wọ́ ẹ fàdúrà ran olórí ìjọba lọ́wọ́ bọ́ bá wù kó ṣe dá tó bá wù ọmọ ṣe dá ẹ̀yin ẹ mọ̀ ṣépè má àdúrà ní kẹ́ ẹ máa ṣe ànílé ayé fọ́jú pọ̀ bí ẹ̀kọ́ alẹ́ ni Ọlọ́run bá là lórí ló lè yọ ká mi mẹ́ni tí ó la Olúwa mi ká mi mẹ́ni tí ó la Olúwa mi ká mi mẹ́ni tí ó la Olúwa mi. mo mọ kíní kan dájú ìgbà yóò padà dá bó ṣe lè wù kó lè tó àwọn ọmọ ṣàdúrà náà ni ẹlòmíì ò ní ebe yìí náà lẹni á dìbò fún àsọpá àwíbẹ àwíbẹ lóòótọ́ ẹni a ní ẹ dìbò fún òun náà mọ̀ pé yóò yíwọ́ báyìí kò wù òun náà kó rí báyìí kò wù àwa nífẹ̀ẹ́ pé bàǹtà ṣe jẹ́ torí àlágbára tá a fi yọ kó ń bẹ̀ bí ọba lọ́dún mẹ́rin ẹ̀ pé àfibọ́lọ́ ń bá tún yọ lóko bọba wa rí bẹ́ẹ̀ ẹni tá a lágbára lórí ẹ̀ kí lóde tá a fẹ́ fi èpè yẹn ọ̀tún máa jẹ́ kí nǹkan wọ́ sí sí ni ẹ fòun sílẹ̀
nǹkan kó máa wá solution sọ̀rọ̀ rẹ̀ ìjọba kọ́ ló rán wa sáyé Ọlọ́run ló rán wa wá sáyé àríjọba ń gbà dáyé àwọn ìlú kan bẹ tí ń gbádùn ìjọba wọ́n ń gbádùn iná wọ́n ń gbádùn epo wọ́n ń gbádùn gbogbo ẹ̀ Nàìjíríà nìkan kọ́ ló ń jẹ tiwọn ẹ lọ béèrè iye tí ń ta báàgì ráìsì ní Niger àní ráìsì tiwa níbí báyìí táwa ń tà ní 60,000 naira wọ́n lọ tà fún wọn ní Niger iye tí wọ́n ń tà fún wọn tí wọ́n bá convert sí náírà ó lé ní 100,000 naira làwọn àgbẹ̀ wa fi ń kó oúnjẹ wa lọ sọ́hùn wọ́n rí pé oúnjẹ tó pè káwọn tà sọ́hùn ju káwọn tà ju Nàìjíríà lọ eléyìí tí mo wí mo bùn ọmọ Nàìjíríà ní sùúrù ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ ká bẹ Ọlọ́run ẹ jẹ́ kó ń kálukú jára mọ́sẹ̀ ẹni tí ń jókòó lábẹ́ bíríìjì tí ń fagbó lọ́sàn-án lóru ọ̀ràn situation lọ́wọ́ ìwọ náà wá nǹkan kan ṣe ronú bó ìwọ náà ó ṣe bọ́ nínú àdánwò tíjọba dá sí alọ́run ìjọba sọ àdó lórí ibú sáà náà wá sọra wa dó lórí burú sàn ni ó ń kálukú ọmọ bẹ lọ́hùn kọ́lọ́hún ó là wá Bọ́lá Tinubu àló gbáyé kárí ìyàwó rẹ nìkan. Ìwọ nìkan. Gbogbo àwọn tí wọ́n dìbò yàn ó ń kálukú gbogbo àwọn tí wọ́n jẹ́ political appointee ó ń kálukú owó tí èdìbò gómìnà ni ó wọn bá Tinubu ro tiẹ̀ àló gbáyé kárí ìyàwó rẹ nìkan. Ìyàwó rẹ nìkan. Ó máa ń tètè ayé láì rẹ nìkan. Láì rẹ nìkan. Ọlọ́run tó láyé àsìbá ẹ gbé. Àmín Ọlọ́run tó láyé àsìbá ẹ gbé. Ọlọ́run tó láyé àsì. Ẹ wá rí Yaruba Jawari ní mi láwọn àbúrò bí. Láàdé nínú sùnmí máa yá àbòdó lé wa kàná. Láàdé nínú sùnmí máa yá àbòdó lé wa sànà. Ọ̀pọ̀ èèyàn náà bí mí léèrè àfa Akéwùgbà Gold báwo ló ṣe jẹ́ ẹ sì ń fa kéèsì pẹ̀lẹ́ nìkan láti yé bí oṣù mẹ́fà sẹ́yìn ẹ̀ náwó ẹ̀ nára àwọn kan dẹ̀ bẹ̀rẹ̀ nígbà tí ò tó ọjọ́ díẹ̀ wọ́n dẹ̀ ti jù ní bench of warrant bench àbí kí náà ń pè wọ́n ti jù nìkan pé gbogbo bí ọba wẹ̀ arrest ẹ̀ wá bẹ́ẹ̀ ni adúpẹ́ fọ́lọ̀ pé àjọ corporate lórí gbogbo nǹkan wọ̀nyí àwọn ògo Ìlọrin wọ́n corporate pẹ̀lú àwa Ittihad lórí court àwa Ittihad àwa náà cooperate pẹ̀lú wọn lórí eléyìí tí wọ́n ṣàṣeyọrí yẹn torá rí wípé ìṣòro tí ń bẹ fún àwa mùsùlùmí kan ní kì í ṣe I'm sorry nìkan ni ló lè settle tí ń bẹ̀lẹ̀ ẹ̀dá tó lòun sorry àwọn tó ń gangan gbé lọ kóòtù kò tí withdraw kéèsì tiẹ̀ irú bẹ̀rù Ọlọ́run wo nìyẹn àbí that's foolishness not piousness ìbẹ̀rù Ọlọ́run kan náà ń pè yẹn ẹni tó gbé àwọn kan lọ kóòtù kò tí withdraw tiẹ̀ àwọn afáà náà ló gbé lọ ebi jà mùsùlùmí lágbèdè bẹ́ẹ̀ ó gbé àwọn kan lọ kóòtù ó tí withdraw tiwa ti jẹ́ káwọ́ withdraw tiwa àwọn kan wà tí wọ́n sẹ̀yìn kọjá amọ̀ntẹ́ fojú wọn rí kí ló dé tẹ̀ máa pariwo àforíjì fún wọn nígbà yẹn nígbà tẹ́ fi ń gba 2 million lọ́wọ́ wọn lẹ́yìn ìgbà tẹ́ rán wọn lẹ́wọ̀n ẹni tí ń ti mọ́ káàbọ̀ tẹ́ mú lẹ́nu ọ̀nà aircraft tẹ́ tún gba 2 million naira lọ́wọ́ ẹ̀ kí ló dé tẹ́ rántí gbogbo tẹ́ ń wí sí nígbà yẹn ó ṣe wá kan abẹ́ni lórí tọ́wọ́ akọsẹ̀ sókè tó lẹ́sẹ̀ tòun ni wọ́n gé ẹsẹ̀ ni wọ́n máa ń gé ńgbà tó gé àjẹ́ sọ̀rọ̀ ara wọn kan tí wọ́n jáde tí wọ́n sọ wọ́nran one thing is certain ẹni tó bá lù ya ẹ̀ pa lọ́jà yóò ní sọ̀pọ́tà ẹ gbọ́ mi yé ẹni ó lu ìyá tó bí pa láàrin ọjà yóò tún ní sọ̀pọ́tà ariwo èrè tí ó sọ pé ẹ mọ̀ báyà jẹ́ níyà ẹ̀ bí ọba ajáde yẹn á lu ìyá ẹ̀ pa kò sẹ́ni tí ò ní sọ̀pọ́tà eléyìí ibú ò ní sọ̀pọ́tà olóríire ò ní sọ̀pọ́tà àmọ́ tí ò jẹ́ kó ní reason sí wa ni pé àtẹni tí ń jáde sọ wọ́nranwọ̀nran àtàwọn lọ́ọ̀yà tí ń pariwo níbosíbo àtẹni tí ń jẹ́ fitmasa àti gbogbo wọn they are all 5 fingers of a leprous ìka márùn ọwọ́ adẹ́tẹ̀ ni wọ́n tí ò sí nǹkan kan tí kò sọ̀rọ̀ ń bẹ̀ àjọ ń bẹ̀ ní court àmọ́ kí ló fà á táwọn ògo Ìlọrin fi tètè rọ́nà lọ òfin méjìlá ń lò Nàìjíríà òfin tí wọ́n fi bẹ̀rẹ̀ tí Lord Lugard tó fi bẹ̀rẹ̀ fún gbogbo Nàìjíríà lẹ́yìn amalgamation òfin tó fi bẹ̀rẹ̀ òun lélẹ́yìí tá ń pè ní criminal code lòfin pé ẹni kéèsì tó bá ti jẹ́ criminal tó jẹ mọ́tò dáràn
ọlọ́pàá ni ó investigate ẹ̀ bọ́lọ́pàá bá investigate ẹ̀ tán ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé lọ court legislative àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá security officers àwọn ni wọ́n ṣèwádìí lẹ́yìn náà ló kan kóòtù lẹ́yìn náà ló kan freedom tàbí correctional center bí wọ́n ṣe tó ètò yẹn wá láti ìpìlẹ̀ nìyẹn ìgbà tó di 1904 ni wọ́n jà ní àwọn northern part of the country ni wọ́n jà fún pé sharia ẹ̀sìn Islam ó wà lọ́dọ̀ tí wọ́n ń bì tẹ́lẹ̀tẹ́lẹ̀ òfin criminal code kò bá ti wá mú òfin sharia ò gbà wá láyè kọ́lọ́pàá ó ṣẹ̀ṣẹ̀ máa wádìí ọdún 4 lẹ́yìn ìgbà bá ti ródòdó àwọn ò ní gbà ìyẹn ni Lord Lugard ló bẹ̀ǹdì fún ló fi wá fún wọn ní tó fẹ́ jọ tí wọ́n fẹ́ ló fi wá fún wọn ní penal code yẹn ni wọ́n fi ń ṣe ìdájọ́ gbogbo northern part of the country èyí tó túmọ̀ sí pé penal code tó bá ti jẹ́ ń tó jọmọ́ criminal tẹ̀rí ẹ̀rí tẹ̀rí gbogbo nǹkan ẹ̀ nídìí àti kọ́kọ́ gbé dé police station ẹ lè lọ kóòtù direct tó jẹ́ pé kóòtù ó kan sọ̀mọ́ọ̀nì ẹnìyẹn oníkèsì ní kóòtù wá pàdé wa ní kóòtù ìjọba yìí tí ò bá dẹ̀ lọ́lẹ̀ kínní lẹ́ẹ̀kejì wọ́n fún ní warrant of arrest tàbí bench warrant wọ́n fún tí ò bá ti lọ́lẹ̀ kínní lẹ́ẹ̀kejì àmọ́ ti south west tilẹ̀ Yorùbá ń bìbà yìí ìlú tó bá lajú jù ni wọ́n máa ń fún ní criminal code àwọn bàbá wa bí Awólọ́wọ̀ ní proof ẹ̀ pé àwa lajú criminal code la fẹ́ wọ́n mọ̀ pé criminal code yẹn yóò máa impede justice torí àwọn ọ̀daràn ayé wọ́n rí bí sásí abẹ́ criminal code wọ́n sọ àwọn tí wọ́n jẹ́ agbófinró di jẹunjẹun ní south west tálíkà lè rí justice ní north Kwara state ara ilẹ̀ Haúsá ni o ara north ní lábẹ́ òfin Nàìjíríà tálíkà lè rí justice láì ṣe wàhálà tó nǹkan London penal code olówó tí ó rí justice ní Nàìjíríà tó ní London criminal code yóò ṣe báyìí nítorí pé from one state to another order can't order ni àwọn tí wọ́n jẹ́ criminal ayé tí wọ́n bá tún lówó lọ wọ́n mọ̀ bí wọ́n á ṣe handle ọlọ́pàá nǹkan ẹyọ kan di méjì ara ẹ̀lẹ́ tó ṣẹlẹ̀ ń jọ sí yẹn tí wọ́n sọ pé wọ́n jọ ń búlì ara wọn ni kọ́nà wọn tó fi wá ṣe kòńgẹ́ ẹni tó jó lódodo pé ibo ni búlì ara wọn ti jẹyọ ẹ gbé wọn lọ kóòtù láti bí ọ̀sẹ̀ 4 yẹn di sí àṣẹ̀ṣẹ̀ múra kóòtù ẹni o àṣẹ̀ṣẹ̀ múra àti wọ kóòtù ni ní ọjọ́ díẹ̀ sásìkò yìí àṣẹ̀ṣẹ̀ múra àti wọ kóòtù ni láàrin pàmúra àti wọ kóòtù àìmọye ìgbésẹ̀ míì tí wọ́n ti tún gbé láti lu àwọn ọlọ́pàá láti skọ́tù ẹ̀ àìmọye ìgbésẹ̀ ní tó ń jẹ́ criminal code ó yàtọ̀ sí penal code ló jẹ́ kí n congratulate Ògo Ìlọrin lórí ìgbésẹ̀ tí wọ́n gbé Ògo Ìlọrin tí ń jẹ́ Ògo Ìlọrin èèyàn díẹ̀ ní jẹ́ o gbogbo ẹni tí ń pọ̀ Ògo Ìlọrin lòun kì í ṣògo Ìlọrin lẹ́yìn bàbá Bàrígà àtàwọn díẹ̀ tí wọ́n lóyà sí àwọn làjọ ń pàdé làjọ ń gbègbèsè kí ló tún kàn ẹ̀yin ẹ fi tiyín ran tiwa lọ́wọ́ àwa náà fi tiwa náà ran tiyín lọ́wọ́ báwa ṣe ń bẹ níbi tiwa tí ń support tiwa làwa náà support wọn níbi tiwọn náà àwa lẹ Yorùbá àwa náà support wọn àwọn náà support àwa náà lórí tiwa náà àwọn petition kan bẹ tá a ti kọ tipẹ́ ká nílùú Ìlọrin ni tó jẹ́ kan nínú ilẹ̀ Haúsá lábẹ́ òfin Nàìjíríà yóò ti fly petition baba Mudiru wọ́n ti approve ẹ baba ti give statement gbogbo nǹkan tó yẹ ká ṣe láti ṣe àti ìmọ̀ bíta ń lọ dìsìn petition Naija Kaola wọ́n ti ṣe nǹkan kan lórí ẹ̀ wọ́n jù ta ni London criminal code tó jẹ́ pé wọ́n lè rí ọlọ́pàá lò wọ́n ju kéèsì tó yẹ̀yẹ́ tí ń jẹ́ womanhood tí ń jẹ́ obìnrin kéèsì tó yẹ̀yẹ́ rẹ̀ pátápátá kéèsì tó ní international standard kéèsì tó jẹ́ pé tí orí obìnrin ọba burú kò gbọdọ̀ takoru kéèsì yẹn tọ́rọ gbọ́dọ̀ wo pé ìhòòhò obìnrin kan náà fi sẹ̀sìn ìtòun náà ń bọ̀ jọ mi
wọ́n jù ú ta ni a máa dúpẹ́ fọ́lọ́run pa àti ọ̀rọ̀nà mi gbà ọ̀wọ́ ilé tí ń bẹ níbẹ̀ á pursue rẹ̀ to a logical conclusion ìyókù àgbègbè náà bòmí ìtọ́lọ́mbá ní ká tọ́ gbogbo bí ọ̀nà tọ́lọ́mbá tọ́ wá sí bọ́ bá dẹ̀ possible gbogbo àná la nílé ńlọrin èmi ò kí ń sọmọ lọrin bẹ̀ kí mo nílé ń bẹ̀ mo nílé lẹ́kọ̀ọ́ mo tún ní ń bò mí òǹkàlùkù náà padà máa gbé kéèsì lọ lọrin ni tó bá tiẹ̀ jẹ́ tàbí kán máa gbé lọ Àbújá àbí á máa gbé lọ Lọ́kọ́jà níbi a bá nílé sí òǹkàlùkù ọ̀padà lọ kílèmù ń bẹ̀ ni níbi tí wọ́n ń bá kinní yìí lọ yìí níbi kí òdodo wà lẹ̀ ká pera wa ní mùsùlùmí ìgbà wàhálà yìí ṣẹlẹ̀ ní mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé odidi kọ́ọ̀sì kan ní kéèsì ní South West ọlọ study kesiology ni o kò sí nínú òyìnbó èmi mo ń bẹ o kesiology ọlọ study rẹ̀ ọlọ mọ gbogbo ète fìtínà tí wọ́n fi dé èèyàn mọ́lẹ̀ tí wọ́n fi mú àwọn jìbìtì tí olódodo fi di òpùrọ́ ó kọ́wọ́ wọn gbogbo nǹkan wọ̀nyí ni mo tọrùn bọ̀ ni mo wá bẹ̀rẹ̀ sí study ẹ̀ lọ́tún lọ́sì pé bó láṣẹ gbégbà adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo wá sí akéwùgbà gold ẹ̀fà green lọ́lọ́mọ pé kó jẹ́ ẹ lè rí wá sí wa kan bí a ti búlé èèyàn ẹ lè rí wá sí ẹwà kan bí a ti bá yé ẹnìkan jẹ́ síbọ̀ kan ni wọ́n gbé jáde tá a ti dá wákà ẹ̀dá tó lóhun ò ní forí jẹni tó sẹ̀hún kí ló fẹ́ fi jábọ̀ fáráyé kí ló fẹ́ fi jábọ̀ bó dọ̀run ṣùgbọ́n kí ló fẹ́ fi jábọ̀ bó dọ̀run kí ló fẹ́ fi jábọ̀ bó dọ̀run kí ló fẹ́ fi jábọ̀ bó dọ̀run kí ló fẹ́ fi jábọ̀ bó dọ̀run. a ṣe wá sí yẹn ní 2003 ọdún mélòó sísìn 21 years tá a ti ṣe wá sí yẹn lọ wo ojú tó wà ńbẹ̀ ó rí i pé I was a very young man kò tí ì sírun funfun bẹ́ẹ̀ lọ wo fídíò yẹn dáadáa wá sí 21 years ago bẹ́ẹ̀ bá ń gbọ́ ń sìn ẹ̀yin sì tún rí n tó wúlò bẹ́ẹ̀ tó lọ mú jáde wá sí ọdún kan sẹ́yìn tí yẹn mú jáde káwò pé kí ló wúlò bẹ́ẹ̀ báyìí ṣe èpè ní òwúlò ń bẹ̀ ní àbí bíbá yí àwọn èèyàn jẹ́ oríṣiríṣi kéèsì bíi mẹ́fà ní dúró báyìí mẹ́fà mi ní sọ bó ṣe jẹ́ àmọ́ mẹ́fà kì í ṣe lọ́dọ̀ tèmi ẹyọ kan ní tèmi yẹn ti kúrò àwa ó pàdé láìpẹ́ àmọ́ mẹ́fà mi ń dúró from different type of people tó ń kálukú ti wo bí wọ́n rún ayé òun dé pé àwọn ọmọ òun ò gbọ́dọ̀ bá rẹ́kọ̀dù yìí láì ṣe correction ẹni ọba rò pé tí wọ́n ṣe dá bọ́ bá jẹ́ obìnrin ọlọ́wọ́n jẹ́ wọ́n ṣe ayé rẹ̀ bí wọ́n ṣe fẹ́ sáyé káwọ́lá tọ́lọ́wọ́n gbà fún wọn. kí ló dé tábò sí wa gbàyè kan báyìí a ti gbà pé amúrọ̀bà ó ní sọ̀pọ́tà ẹni ó lu ọmọ tó bí pa yóò ní sọ̀pọ́tà bọ́nà ń ṣe dá ayé nìyẹn adákẹ́ àsọ̀rọ̀ ẹ̀dẹ̀ tún tọwọ́ bọ̀ á lọ fún. ààrẹ ẹ̀ ní ẹ bá débi pé kí lẹ̀ ń lọ àìjáàkì péèjì Abu Awero Alif Dawa kí lẹ̀ ń lọ àìjáàkì ẹ̀ fún. wọ́n sì lọ àìjáàkì péèjì Abu Awero mo kàn jí níjọ́ kan mo ń bá èébú ara mi lórí péèjì Abu Awero pé same péèjì lájọ wa Abu Awero sì máa post tí wọ́n fi ń bú mi mo bá pè pé Abu Awero bó ló ṣe jẹ́ ó ní bá a ṣe rí inú o àmọ́ mọ̀mọ́ wà lórí àìsàn nígbà ọlọ́run bá ṣàìsàn ọkùnrin wọn papọ̀ wọn jàǹkùn gbà padà sí ìsìláàmù náà nù kọ́nà wọn tó pé káàbù Awero orí nǹkan ẹ̀já padà sí ìsìláàmù náà nù nǹkan oní nǹkan ká ẹ lọ jálè ẹ̀ ká ẹ jí gbé kẹ́sì máa post nǹkan tí ń síbẹ̀ péèjì wa tá ń lò yìí ọlọ́run ló mọ iye ìgbà tí wọ́n ti fẹ́ jàgbà tọ̀sán tòru là ń sọ ọlọ́run ló mọ iye lérí ibú tí ó ṣàdédé pè mí pé a wà ní mítìn kan ó yẹ kẹ́ wà ní mítìn yẹn sà ẹ jẹ́ wo orí fóònù yín kóòtù kan wà lórí fóònù yín ẹ bá táìpù ẹ kí n táìpù ẹ ok máa pè fún ọ nígbà bá pe wrong number bíi méje fún ní wèrè ó jà kúrò lórí fóònù mi wọ́n fẹ́ àjáàkì péèjì ni tàbí kan fẹ́ kó tọ́rọ́kọ́bọ̀ tí ń bẹ ní báńkì owó ẹjọ́ ò ní bówó kò ní bá mọ́sálásí lọ bàbá kọ́ mọ́sálásí á kọ́ níyànà ọ̀tọ̀ àmọ́ owó tá a fẹ́ fi gba gbogbo mùsùlùmí ayé sílẹ̀ lọ́wọ́ fìtínà lélẹ̀ kí ni alùsùnà ṣe fún wọn kí ni àwọn bàbá wa ṣe fún wọn tẹ́ ìbú àtẹ̀gbé fi pọ̀ tó báyìí bàbá rí àwọn ọmọ àlè lọ́rin tí wọ́n bá ń jalè lọ́rin pírọ́blẹ̀mù tí wọ́n nìyẹn
àwọn tí wọ́n jẹ́ ọmọ ọkọ Ìlọrin àwa dá wọn mọ̀, àwọn làwa ń bá ṣe, àbá ọmọ àlè ṣe, a mọ̀ wọ́n lọ́mọ àlè láti ilẹ̀ náà la fi gbára lé wọn. Ànílé ayé fọ́jú pọ̀ bí ẹ̀kọ́. Bí ẹ̀kọ́ alẹ́ ni Ọlọ́run bá là ló lè yọ o. Kàmí mẹ́ni tó la Olúwa mi. Kàmí mẹ́ni tó la Olúwa mi. Kàmí mẹ́ni tó la Olúwa mi o. Kàmí mẹ́ni tó la Olúwa mi. Kàmí mẹ́ni tó la Olúwa mi. Nínú ẹ̀kọ́ tí mo bá lọ́dọ̀ àwọn tí wọ́n bí mi, òun ni pé ni tó bá ṣe ẹ́ lóore má fi bí san o. Àmọ́ bó lóore bá ń fi gígùn ní lójújù, bẹ́wúrẹ́ bá sún kan ògiri awẹ́yìn. Mo rẹ́ nìkan tí ń jáde tí ń sẹ́nu belebele, mo mọ̀ pé ọ̀kan nínú àwọn tó máa ń jíṣẹ́ fẹ́nìkan tó ti ṣe mí lóore rí ni. Allah. It's a matter of time. A padà wojú ara wa o. Kó lóore òrò lẹ́ẹ̀mejì o. Àti pé ìwọ olóore fólóore láìmọye ìgbà. Bẹ̀ bólóore bá wá fẹ́ ba yé èèyàn jẹ́, èèyàn padà wẹ̀yìn o. Ọmọdé a gbọ́dọ̀ sọ pé ọmọdé ni. Kó wá ní kórópọ̀n bàbá àbẹ́jì bàbá òun lòun ó fi ṣeré. Tó bá fọ́ ìwọ ni bàbá ó tún fi bí mi. Allah. Kó lóore ọmọ tẹ̀ ní tẹ̀kútẹ̀ kó má dàbùkù. Tòrá àròjọ fọ́lọ́run pé àti dúpẹ́ fólóore láìmọye ìgbà, òun ló tọrọ àbùkù. Àbùkù ń bọ̀, àbùkù ń bọ̀, àbùkù ń bọ̀ o. Gbogbo àwọn tí ń sẹ́nu wọ́nyẹn yẹn ń tí field marshal àti Ìlòbù tó kọ́ wọn bí wọ́n ṣe arrest, bí wọ́n ṣe prosecute àwọn náà kó pamọ́ ni, a ní ṣe kọjá tí wọ́n ni, a máa copy àwọn náà to some level. Ẹnìkan ò lè mú mi lọ́wọ́ lórí kéèsì tí ń bẹ́lẹ̀. Kódà ète tí wọ́n tó ń dá lọ́wọ́ ni pé káwọn tó padà sórí àwọn méjèèjì ní ẹ charge sí court. Let's go there. A pàdé ń bẹ̀. Òdodo padà fojú hàn. Gbogbo ète ẹ stop wọn kó tó dijọ́ kóòtù kò lè work. A pàdé ní kóòtù ń tẹ̀ bàjẹ́ ó pọ̀ kọjá mo ti tọrọ àforíjìn lórí kíni. Nígbà téèyàn ò ní mental problem nígbà tí ń wí. Èèyàn rò kó tó ṣe ni. Kò sí nǹkan tó ti rọ̀ nínú tí ń bẹ́lẹ̀ yìí o. A surrender o. No retreat, no surrender. Àwọn condition mẹ́tẹ̀ẹ̀ta tá a fún wọn, wọ́n ṣe kankan nu mẹ́tẹ̀ẹ̀ta náà. Báwo làwọn ṣe withdraw tọ̀dọ̀ wa? A ní kẹ́ withdraw gbogbo kéèsì àwọn tí tẹ́ ń bá ṣe kéèsì lọ́wọ́ tán náà jà fà. Ẹ lọ withdraw tí yín ká náà withdraw tiwa. Ẹ ṣe nǹkan kan lórí ẹ̀. Ẹ tún múra sí kéèsì. Ẹ tún plan kéèsì míì ni. Even kéèsì míì fẹ́ mi gangan ẹ tún plan rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Kí ló dé? Káwa jù tọwọ́ wa sílẹ̀. Kẹ wá sọ wá dárìndìn. Kò lè work. Ẹlẹ́ẹ̀kejì, a ní kẹ́ ẹ ṣe tútú bá fún àwọn bàbá yìí. Bí wọ́n ṣe tútú bá kọ́ nìyẹn. Àwọn tí wọ́n ṣe tútú bá fẹ̀yìn ṣe bí wọ́n ṣe ṣe nù. The way bẹ́yìn náà ṣe báwọn ṣe sí yẹn lẹ́yìn náà ó follow bẹ́yìn lẹ́ni kan ṣe fẹ̀yìn. Báwo ọba tiẹ̀ gbowó táwọn bàbá wa ò gbowó lọ́wọ́ tí yín bẹ́yìn ṣe máa ń gba 2 million 3 million lórí ẹni ẹ bá gbé lọ kóòtù. Báwo ọba gba 1 penny lọ́wọ́ yín ẹ sì ṣe ń tí ṣẹ̀ríà ní kẹ́ ṣe. Ẹni ó bú ànábì Bujairi bun Zuhair tó bú ànábì bóyá Káàbù ni àbí Bujairi àwọn méjèèjì ọmọ Zuhair ni wọn bun Abu Zulma mi rántí tó bú ànábì náà àwọn méjèèjì wọ́n dájọ́ ọkú fún ni tọrọ ọba ọkọ ànábì jẹ́ láyé lọ́run kó tó rà foríjì níwájú ànábì ẹ̀ máa ń tó ṣe kì í máa sọ̀rọ̀ ọdún kan kó tó rà foríjì nígbà tó náà rí pé òun ò rí bí gbé gbà wọn kò sí ń ta ṣe tá à ní rí pé àjọ ànábì níbi eléyìí bàbá Mudiru Markaz adamallahu ayata wadawu latawu kí ni bàbá ṣe fún yín kí ni bàbá ṣe fún yín kí ni bàbá ṣe fún yín tẹ́ fi wá dojú kọ iṣẹ́ àwọn ẹni Ọlọ́run pé bó bá lè bàjẹ́ ó bàjẹ́ bẹ́yìn kí ni bàbá ṣe fún yín tẹ́ fi rò pé ká ẹ tú ilé kéwú Markaz ká kí ni wọ́n ṣe fún yín ọ̀nà tẹ́ ẹ gbà lọ ájì ọ̀dọ̀ mi ni ṣé bọ́dọ̀ mi náà lẹ́tún borí afẹ́fẹ́ nígbà tẹ́ ń pariwo ẹnìkan má tẹ̀lé lọ́mọ o ẹ má tẹ̀lé lọ́mọ ká o lọ́nà tó gbà lọ lọ́fẹ̀ẹ́ sáwọn eléyìí ni wọ́n lásọ yìí pé wọ́n á túbá sáwọn tá ni wọ́n á túbá ni àpẹẹrẹ tútúbá dà lára wọn ẹ dárúkọ àfa ẹ̀yọ kan tó bá wọn rìn nínú ayé
tí ọ̀ká bá mọ̀ pé yàwé làtẹ́ láìta ní ẹmọ takastu fulana qalila ta ló ní balagbájá rìn inú ayé ẹ dákọ̀ àfa ẹ̀yọ̀ kan látòrí mi dórí àìmọye àfa ẹ dákọ̀ àfa ẹ̀yọ̀ kan tá a bá mọ̀ pé ń tẹ́ ẹgbẹ́ dání ní tí ó sọ ayé do lórí ibú báyìí ni àní tẹ̀lé yín jọ́ta ràn yín lọ́wọ́ pé kábọ́ àkísà lọ́rùn yín ká fi jàlábí àtúntò rọ́pò àní tẹ̀lé yín ẹ má dánwò tẹ́ fi kàn wá ni Ọlọ́run ló ṣàánú àwọn àfa wa Ọlọ́run ló ṣàánú àwọn bàbá wa olóore ẹ̀tẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o yóò padà di àbùkù ní àbùkù tí ó bù háyà èmi ò kí ń bẹ̀rù ẹnìkan o mo mọ olóore tí mo gbowó lọ́wọ́ ẹ̀ tí máa fowó ràn sí Ọlọ́run lọ́wọ́ lára mi bàbá wa Dr. Awa Ibrahim gbogbo wáàsí wa tá a ṣe lọ́dún yìí kódà tó fi edori àwọn the best television station ní Nàìjíríà wáàsí wa ti wọ lọ́dún yìí owó bàbá Dr. Awa Ibrahim bàbá ò ti torí pé wọ́n bá mi sọ̀rọ̀ mi tẹ̀lé kan wá ní tí mo ti ń ṣe bọ̀ láti bí 15 years mi ní ṣe mọ́ láti ọdún àkọ́kọ́ gọ́vùnà Jímọ̀bí tó jẹ́ ọ̀gá mi kọ́lọ́mbà ń ṣàforíjì fún kó já pàdé gọ́vùnà Jímọ̀bí lálùjánnà láti ọdún àkọ́kọ́ wọn ni wọ́n ti fà mí lé Dr. Awa Ibrahim lọ́wọ́ ọdún yẹn season is over 15 years kò wá sí ọdún tí Dr. Awa Ibrahim sponsor wá sí wa àti rédíò àti tẹlifíṣàn kódà bàbá tó ní bùkátà míì tá a fẹ́ gbọ́ Dr. Awa wà nù ẹni tá a máa ń pè bàbá ilẹ̀ fẹ́ dá o kí láṣẹ bàbá kan ní ok ẹ fún mi ní 1 hour yìí ò ní tó 5 minutes ara orí tọ́nà ṣe sára bàbá Dr. Awa Ibrahim nìyẹn àwa ní títorí ìyẹn pé mùnáfíkí kó sí wọn lábẹ́ ká wá lù sí bàbá Dr. Awa Ibrahim àmọ́ rántí dáadáa tán ti ṣe sẹ́yìn ni gbogbo ohun tí wọ́n fi sanwó wá sí wa lọ́dún yìí àti lágbára àti lè ṣe bẹ̀tìgbà tá àti lágbára pẹ́ẹ́pẹ́ ni bàbá yìí ti ń sanwó bọ̀. Allah anything tí wọ́n bá san lẹ́nìí mo sọ fún wọn pé kò sóore tẹ́ ẹ ṣe èyí tó kún mi lójújù bàbá Dr. Awa Ibrahim níjọ́ tí alálàájì Ọ̀yọ́ state lásìkò tí ò sówó lọ́wọ́ gbogbo ìjọba Nàìjíríà recession àbí kí náà pè ń gbà yẹn ẹ̀yin lẹ san owó odidi state tẹ́ ẹ̀ jẹ́ kí Ọ̀yọ́ state ọjà mọ́lẹ̀ lọ́dún náà lọ àti tí àjìdé kíjọba ó tó dáwó yín padà ṣerú bàbá ní wàá wòran kí mùnáfíkí kan wá já wọn gbà àjọ máa fà ní tí bàbá bá ń sọ fún mi pé sọ́lẹ̀ èmi náà wọn pé bàbá kíní yọ̀dà rẹ ni pé kò fẹ́ gbà kéèyàn fi òun lẹ̀ báyìí o àjọ dọ́gbọ́n sí ni àní bá bàbá jà mo lè mọ́ tẹ̀lé tí bàbá wí ìyẹn ò sọ mí dọ̀tá bàbá ò dẹ̀ ní sọ fún mi pé gbogbo tí mo ń ṣe lórí dáwà yín mo stop ẹ̀ tẹ́ bá stop ẹ̀ lómi ò ṣe wọ́n ti rè wá débi àwa náà ti lè táyé dágbé bẹ́tà ní ṣe bẹ́ẹ̀ torí bàbá dáadáa ni Dr. Awa Ibrahim wọ́n bẹ bàbá Dr. Awa Ibrahim ẹ fi àwa méjèèjì ilẹ̀ kájọ yanjú ara wa ọjọ́ kóòtù tí ń bọ̀ mo fi Ọlọ́run bẹ̀ yín bàbá Dr. Awa Ibrahim ẹ dákun nígbà tó ọmọ méjì àwọn ọ̀dọ́ méjì ọmọdé méjì tán bá ń lérí síra wọn ìgbà tí wọn bá jáde lẹ́fù kan lẹni tọ́wọ́ ìyá bá dùn ó pariwo ẹ sì ń wò mí ràn bàbá wa ẹ̀ tí ì jẹ́ wọn pariwo ẹ wò mí ràn èèyàn dáadáa ní àlérí àgbọ̀dọ̀ rẹ̀yìn fìn torí bàbá dáadáa ní ẹjẹ́ adé kóòtù náà ẹjẹ́ wọn pariwo ẹ wò mí ràn tí wọn bá bọ́m̀bì kéèsì tèmi kéèsì 6 yòókù ńkọ́ tí wọn bọ́m̀bì gbogbo kéèsì 6 yòókù ọ̀tọ̀ọ̀tọ̀ sí lẹ́ni tó ní kéèsì kọ̀ọ̀kan tí mi ní dárúkọ wọn lẹ́yìn káwọ́là nìkan tí mo dárúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ni kó ní kéèsì àwọn 6 tó wá kù 3 ń bẹ ní Kwara state ọ̀kan ń bẹ láwọn oríṣiríṣi state nílẹ̀ Haúsá tí wọ́n ti gbé kéèsì wọn lọ ńgbà wọ́n rí i pé criminal code ilẹ̀ Yorùbá ò fẹ́ fún àwọn òǹkálukú ti jápa lọ́lẹ̀ Haúsá pé àjọ fanisẹ́ bàbá mi Dr. Awa Ibrahim ọba tó níyìn ò ní dá yín lẹ́bi ànígbà táwa òkúkú lẹ́san lọ́dọ̀ tá lè san lórí oore tó pọ̀lọpọ̀ tẹ́ ṣe fún wa àwa sẹ́rí ọ̀rọ̀ sọ́dọ̀ Rabbil Alamin ọba ẹ̀dá Ọlọ́run tó ní àsan yín lẹ́san. àmín o Ọlọ́run tó ní àsan yín lẹ́san. èmi nìkan sì kọ́ ẹrú Ọlọ́run kan bẹ bàbá Dr. Awa Ibrahim zaka yín ẹ máa pín káàkiri ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ni ẹrú Ọlọ́run kan ló dé níbi ọdún 6 sẹ́yìn ló fi jẹ́ pé gbogbo zaka yín ọ̀dọ̀ ẹ̀ ló kù tẹ́ ń kó lọ a sì bínú ẹ̀ ń ṣe tiwa náà fún wa lọ́tọ̀
ẹrú Ọlọ́run náà ní tó ń wọ́n náà bẹ́ẹ̀ ṣe dọ̀tá wa nítorí ọ̀rọ̀ ọmọkùnrin yìí bàbá ẹ dákun mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ fi àwa méjèèjì lẹ̀ ẹ jẹ́ àjọ máa wòran ibi tọ́rọ̀ yẹ ọjà sí bọ́ bá bọ́ lọ́wọ́ tèmi kò lè bọ́ lọ́wọ́ ẹlòmíì ìyẹn dá mi lójú dọ́dọ̀ Ọlọ́run bọ́ bá tiẹ̀ bọ́ lọ́wọ́ gbogbo yẹn sí ọwọ́ bàbá mi Mudiru Markaz ni ó ti wá bọ́ kò jẹ́ rí bẹ́ẹ̀. ọmọ akẹ́ ó gbẹ̀rù wí tó mo ní kí ẹ má ṣe kà ọmọ akẹ́ ó gbẹ̀rù wí tó mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere lÓlúwa fẹ́ ẹni fẹ́ra lé ẹ bá lè ṣe àkẹ́ ògbà góòdì dòwò pọ̀ anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá adẹ̀lé ta ti. Need send the passport in Nigeria. Bẹ́ẹ̀ bá ti sanwó, á send the visa sí yín, á pàdé Saudi Arabia. Ìbá àjẹyìn kò jẹ́ Amẹ́ríkà, ibẹ̀ lẹ́jà padà sílùú yín. Ẹni wọ́n pọ̀ ẹni wọ́n ya ẹ text message tàbí kẹ́ lo WhatsApp number. Ẹ mọ ọmọ yín wá lè kéwu wa. Ọlọ́run jẹ́ ọmọ náà lálùbáríkà ìfún ọmọ yín wá sí skul wa. Ọmọ náà lálùbáríkà. Ọ̀rọ̀ hajj ẹ̀yin tẹ̀ ń bẹ ní Nàìjíríà tẹ̀ ti sanwó fún wa. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ̀ múra àti sanwó. Àmọ́ retí ẹ̀yin náà 08057 bákan náà ni umura Ramadan àwọn èèyàn ti sanwó umura Ramadan fún wa rẹpẹtẹ Ramadan 14 ńlá gbéra kúrò ní Nàìjíríà èmi ò wá jọ yín ní Ramadan 20 pẹ̀lú yọ̀dá Ọlọ́run a ti gbéra ó dẹ̀ lè jù bẹ́ẹ̀ lọ mi lè sọ tèmi bọ́lọ́run bá ṣe tó ni mo sì lè wá ń parí bàbá Dr. Awa Ibrahim tán wọ́n kú wọn àkùtúnjọ pàdé ní umura gbogbo owó tá a bá ná lórí umura tèmi ẹ̀kan náà nígbà lọ́wọ́ wọn ìyẹn dájú dọ́dọ̀ Ọlọ́run wọ́n bá ti pàdé wọn ní hòtẹ́ẹ̀lì wọn tí wọ́n change wọn tí ní sọ nọ́mbà rẹ̀ tí ní dákọ̀ hòtẹ́ẹ̀lì yẹn ẹ̀kan nọ́mbà bọ́ yọ̀ọ̀dá rẹ̀ á pàdé ń bẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run 08057 81 81 80 00350 66122. ànílẹ̀ ayé fọ́jú pọ̀ bí ẹ̀kọ́ ààrẹ ni Ọlọ́run bá là lóde ọ̀hún kámi mẹ́ni tó la Olúwa mi. Kàmí mẹ́ni tó la Olúwa mi.